أنا مجاهد وحامل راية جهادي وموقعي في المخافي ساحة الأمجاد حامي لديني وقابض في يد زنادي ما خفت من رافض الطغيان والإلحاد أنا مجاهد وحامل راية جهادي وموقعي في المخافي ساحة الأمجاد أنا مجاهد وحامل راية جهادي. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وما يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. ọ̀rọ̀ tí a máa bára wa sọ lénìí òun náà ni ọ̀rọ̀ nípa ipò ẹni tí máa ń gbénu jù sílẹ̀, ẹni tí kì í kírun, àti ewu tí ń bẹ níbi kí ẹ̀ má máa kírun asri, àti ewu tí ń bẹ níbi ìmátẹ̀lé ọ̀rọ̀ àwọn àfáà, ìmátẹ̀lé èròǹgbà àfáà tí ò wá já sí pé kí ni ọ̀rọ̀ àfáà ní ń kọ́ ó ní ẹ̀rí minal kitabi wa sunnah. ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú àwọn ọ̀rọ̀ tí ń bá ń sọ yóò máa wọnú ara wọn, àkálukú máa ṣa èyí tí yóò bá ṣà ń bẹ̀. torí pé àwọn tí mo ti láǹfààní àti bá sọ̀rọ̀ rí bíi mélòó kan tí wọ́n pè lára alẹ̀ yìí àtẹni tí kì í ṣara alẹ̀ yìí, àti ní àwọn ọ̀rọ̀ tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pè láàfáà ẹ̀sìn nílẹ̀ Yorùbá máa ń sọ láwùjọ, òun náà ni pé wọ́n á sọ fún wọn pé ẹ ṣe lè sọ yí pé èèyàn ò ní tẹ̀ lọ́rọ̀ àfáà, ní pé ṣé tíyẹn ò bá tẹ̀ lọ́rọ̀ àfáà ṣé yẹn lè gbẹ́sìn yé ni. ẹlòmíà sọ fún mi pé ẹ̀yin kàn ń má díìsì lórí ní tí ni ẹ̀yin ò ní ìdí káfáà tu fún yín, ẹ̀ ní ìdí túmọ̀ àfáà kẹ́ tó lè lo àdíìsì. àwọn tí sì ń sọ̀rọ̀ yìí ń ṣe mí ní bànújẹ́ fẹ́ lómi inú wọn, pàápàá àwọn tán láwọn kéwú, àwọn tán láwọn tó travel kó Nàìjíríà, wọ́n lọ abroad lọ kéwú, wọ́n lọ lẹ̀ lábáwá lọ kéwú. àwọn ní wọ́n tún sọ gbólóhùn pé ẹ̀yin kàn má díìsì fúnra yín, ẹ̀ kàn ń tú, ẹ̀ kàn ń lò ní ẹ̀ nídìí túmọ̀ àfáà. lọ́dọ̀ tiwọn àfáà ni ó tú àdíìsì fún ẹ, bó bá ṣe gbọ́ àdíìsì yìí àfáà ni ó bẹ̀ tú, bó ṣe lo àdíìsì àfáà ni ó bẹ̀ tú. ẹlòmíín náà tún bẹ láìpẹ́ yìí tí ẹni nìkan náà mo béèrè ìbéèrè ẹ̀sìn nípa nǹkan tí mo rí tí ènìyàn ṣe, mo wá béèrè lọ́wọ́ wọn pé tọ̀, ẹni bá ṣe nǹkan báyìí tó ṣe nǹkan báyìí tó ṣe nǹkan báyìí nínú ẹ̀sìn gẹ́gẹ́ bí mọ́nájú sálàfù tí a wà, ẹni bá wá ṣe nǹkan báyìí, nǹkan àkídà ni o, nǹkan òṣùlù ni o, kì í ṣe fùrọ̀n. ẹni bá wá ṣe nǹkan báyìí nínú ẹ̀sìn, kí ni ìdájọ́ nǹkan náà? àìtí sọ pé ìdájọ́ ẹni tó ṣe nǹkan o, kí ni ìdájọ́ nǹkan báyìí bí yàn bá ṣe ṣíṣe nǹkan yẹn, kí ni ìdájọ́ ní masdariya? àfààní ẹ lóòótọ́ náà ẹni bá ṣe nǹkan yẹn náà kì í ṣe mùsùlùmí tọ̀. ọwọ́ ní ẹdún náà wọ́n ní béèrè kan káwọn tó dáhùn béèrè,
ẹ dákun àwọn fèyè sí pé ẹni tó ń béèrè ìbéèrè yìí jọ Jabati mímọ tí ń jẹ́ Jabati o wọ́n ní báwo ni ìbéèrè ṣe jọ Jabati nìkan ní máa ń béèrè ẹ̀rí ni àbí kò sí ẹ̀rí nínú ẹ̀rọ ẹ̀sìn wa ni wọ́n ní àwọn ẹnìkan náà ti gbà wọn náà rí tó béèrè nǹkan bẹ́ẹ̀ táwọn fura sí pé irú èèyàn bẹ́ẹ̀ ni so níbi ìbéèrè ńgbà míì náà ẹ tún máa ń fi mọ irú èèyàn tí yẹn bá jẹ́ àti ẹ dúpẹ́ tó bá já sí pé ká béèrè rẹ́fúrẹ́ǹsì lórí nǹkan tẹ́ ẹ bá sọ lẹ bá fi ń pè wá lórúkọ tí a mọ̀ tó mọ rẹ̀ tọ́ ẹ̀yin lẹ mọ̀ yún so àwọn aṣàlàyé fún mi pé ìdí táwọn fi ń béèrè ni pé àdíìsì kan yálà wa Aisha obìnrin kan béèrè lọ́wọ́ ẹ̀ yálà wa Aisha wa ń béèrè lọ́wọ́ ẹ̀ pé haruriya àǹtí ní pé ṣé ara lé àrùrù ni àrùrù kọ́ àràárá ni Aisha béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ara àrùrù ni ẹni mo ní àrùrù ẹ bá tiẹ̀ pé ní ẹ̀yìn òróòrò fẹ́ làwọn náà ṣe wá ń béèrè lọ́wọ́ tèmi náà pé ṣé Jabati ni mí ni ṣé Jabatiya àti àròríyà ṣé kankan àwọn sì ń sọ fún mi pé àìkí máa ń fẹ́ tẹ̀ lọ́rọ̀ àáfà táwọn òkí máa ń fẹ́ tẹ̀ lọ́rọ̀ àáfà yẹn tá a máa sọ pé alẹ́rìí yẹn kò sẹ́ni tí kì í máa ń lẹ́rìí oníbídíà náà máa ń lẹ́rìí ẹlẹ́bọ náà máa ń lẹ́rìí náà so àwọn àáfà ni yóò jẹ́ ká gbọ́ ẹ̀sìn yé ẹni yẹn náà sọ bẹ́ẹ̀ fún mi wọ́n pé àtẹ̀yìn náà kódà náà tó ṣe bẹ̀rẹ̀ kí ó ewúrú bí ọ̀nà sálàfù gan tí ń bẹ́ ń tò sí ń jẹ́ náà àwọn náà ń gbọ́ conversation yẹn ẹni ẹni subhanallah gbogbo àwọn ènìyàn làwọn ń pè láàfáà súnà ńgbà kan àwọn gbogbo wọn láwọn máa ń gbọ́ wá sí wọn alhamdulillah fáwọn aláàní káwọn mọ ẹni tí ń jẹ́ mímọ̀ so kí ni yẹn kanlẹ̀ ó kárí láwùjọ àwọn aburú yẹn náà ni wọ́n gbé wọnú school of thought ọ̀pọ̀lọpọ̀ wá di mọ̀sí àbíyá fẹ́ pẹ́lú omi ń gbèsè ayé ẹ̀ ní bèrè ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ á ní àwọn àfa àyapa lórí ẹ̀ ní ìṣòkò tí tẹ́lẹ̀ ló ń bẹ̀ gbogbo àfa àtẹ bá ti ń bi léèrè ọ̀rọ̀ ẹ̀sìn tí bá ti ń sọ fún yín pé ẹnu àwọn àfa òkò lórí ẹ̀ kò sí ìtẹ́ẹ̀lì mú ń bẹ̀ ẹ̀ ti yá jìnnà sí ẹ sọ fún pẹ́nu àwọn àfa òkò lórí ẹ̀ àti gbọ́ èwo wá ló bá ti tà nẹ́bì mu ọba tó dá gbogbo wá sọ fún wa pé àtiwọn láwà àtiwọn rọ̀ṣùl ẹ̀tẹ̀lá àlá ẹ̀tẹ̀lá nẹ́bì kò dá tẹ̀lá àfa kódà kò dá tẹ̀lé sàbí ohun tó wá fọ́ ní bẹ̀ ni pé fẹ́ni tí máa ń wá òótọ́ ọ̀rọ̀ ọmọ ẹ̀sìn rẹ̀ tí ó jìnnà àwọn sàábì ànẹ́bì gan tí sàábì kan bá sọ nǹkan fún wọn fóun gbọ́ pé ànẹ́bì sọ báyìí fóun àbóun gbọ́ lẹ́nu ànẹ́bì á tún béèrè pé ta ló tún wà ń bẹ̀ lẹ́yìn wọ. a ní kíní kan wà ń bẹ̀ lọ́ọ́ béèrè lọ́wọ́ àǹtí mi lọ́ọ́ béèrè lọ́wọ́ ẹni báyìí. a wá gbìyànjú awọ ènìyàn látó lọ́ọ́ béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ fáwọn Bakar wọ́n ṣe bẹ́ẹ̀ fún Umaru abẹ́ẹ̀rí àwọn sáré ṣe bẹ́ẹ̀ tó pọ̀ dáadáa rẹpẹtẹ lọ wọ́n lọ béèrè ìjọba àfijọ́ ti ìrun jámù kí tójò bá ti rọ̀ àgbé afẹ́ kírun tójò bá rọ̀ kíní kankan tàbí irun kọ́sùrù kankan mọ́ra wọn ní ẹni tó gbọ́ padà tó lọ béèrè lọ́wọ́ ẹlòmíín tó náà tó gbọ́ fáwọn ọjọ́ wà ń bẹ̀ ní tó lọ béèrè lọ́wọ́ ẹ̀ ó pọ̀ àdéhùn ti ẹ̀pọ̀ ganan ní ẹ̀ má dára ẹ̀ láàmú àwọn sàábà kì í ṣe kí wọ́n kẹ́fín síra wọn o wọ́n tún fẹ́ fi rinlẹ̀ jù báwọn lọ ni kódà àwọn tún gbọ́ lẹ́nu Abdul Abbas kódà àwọn tún gbọ́ lẹ́nu Abdullahi kódà àwọn tún gbọ́ kí ló bí àwọn rìwáyà àdìsí kí ló bí ẹlòmíì hadasa ní ẹlòmíì ní tí ó fi wàhálà kan sàábà tó gbọ́ lẹ́nu ànẹ́bí èmi ìdẹ̀kẹ̀rí sàábì mẹ́ta mẹ́rin márùn ló wà lórí àdìsí ẹ̀yẹ kan tó jẹ́ ṣàwáyé ti fáwọn àdìsí ńgbà mi so kò sí wàhálà ń bẹ̀ wọ́n àìtí lẹ́kọ̀ọ́ ẹ̀sìn débi tó yẹ ká lẹ́kọ̀ọ́ ẹ̀sìn dé àti kíyàn àtẹni tó yẹ kó gbéra ẹ̀ sáyé ọmọ kí ó tó sọ̀rọ̀ ẹ̀ dàáfà òun nípa confusion láwùjọ. ọ̀rọ̀ ẹ̀sìn wá yanjú gan tó clear máa ń ṣe clarification àwọn nǹkan kan tá ń pè ní controversy já sí pé ẹni tí ò bá kíw gan pàápàá láwọn tí ń gbọ́ wa gan ẹ̀yin náà you be able to decipher and issues that seems contradictory to you sometimes or at times. ẹ lè gbọ́ nǹkan míì yé ẹ lè lẹ́sìn àwọn nǹkan míì táwọn yẹn bá pè ní controversy lọ́dọ̀ àwọn scholar. ìbéèrè tẹ́yìn fẹ́ béèrè ni pé àwọn scholar wo ni tọ̀rọ̀ wọn bá tà nẹ́bì mu. kò possible
gẹ́gẹ́ bí eléyìí tí àfáà yìí máa ń sọ Kútúbí Hakeem Kútúbí òun máa ń sábà sọ káàkiri títí ẹ̀ pé ẹnà àwọn àfáà kò lórí ẹ̀ gbogbo mọ́sálà bá bèèrè lọ́wọ́ ìgbésí ayé tiẹ̀ ẹnà àwọn àfáà òkè máa ń kò lórí ẹ̀ òun ní sọ ṣakíńjò ní ìpẹ́tọ̀ àwọn tó ní ká bojú àfáà tó ní ká bojú ọ̀ràn yẹn ni wọ́n lẹ́rìí ẹ̀rí wọn jiná àwọn tí wọ́n ní kójú bíbò kò ń ṣọ̀ràn yẹn àwọn náà lẹ́rìí ẹ̀rí wọn jiná àwọn confucianist nù àwọn family confucian nìyẹn wọ́n ti wà confused already kò possible kí reference méjì takora wọn káwọn kan wá mú kan káwọn kan wá mú kan ara kò possible òun tẹ̀ wá fẹ́ràn àwọn nǹkan tí ò ní ìtumọ̀ tí ò lẹ́rìí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn kí àwọn èèyàn tó nǹkan àwọn èèyàn láìka ẹnu dúdùn àtẹnudá àwọn èèyàn bá tún ń pariwo èèyàn tó fẹ́ mú ẹ̀kọ́ ẹ̀sìn níbàámu sí scripture òfin bẹ́ẹ̀ pọ̀ àwọn díẹ̀díẹ̀ pàápàá láwùjọ lásìkò íńtánẹ́ẹ̀tì kálukú ń wá ibi térò bá ti pọ̀ tí wọ́n ti ń fa wàhálà èsì ọ̀rọ̀ ẹni bá yín sọ̀rọ̀ ẹ fún un lésì kálukú ń bá kiri nu o èèyàn díẹ̀díẹ̀ ní máa ń béèrè ìbéèrè ẹ̀sìn èèyàn díẹ̀díẹ̀ ní máa ń pèpè ẹ̀mí ara ẹ̀ kalẹ̀ pé ẹ̀sìn lòun fẹ́ ṣe nǹkan tóun fẹ́ tẹ́tí sí yìí òun fẹ́ yọ òwe àti báírò òun fẹ́ kọ̀rọ̀ ẹ̀sìn kalẹ̀ ó lè ní hadisi wà fún pé yẹn lè ṣe wàlímà Abubakar náà parakun mi bẹ́ẹ̀ ni òun ò mọ̀dọ̀ yìí fún hadisi títí ẹ o àwọn hadisi mi ń bẹ ṣégaara alẹ ṣégaara ní gan pé asánù ni nígbà míì dẹkẹrẹ ṣégaara náà máa ń ṣe mistake hadisi mi dọ̀ yín fún nígbà míì àwọn afa dọ̀ afa ẹ lọ àtẹwá nínú àwọn afa dọ̀ afa ẹ àwọn gbogbo nǹkan tó lè fi gba tẹ̀lé yìí fún sí mẹ́ńbẹ́ ọ̀rẹ́ ó ti yí báyìí ní ìsìn báyìí so ó sọ̀rọ̀ rúkìá náà láìpẹ́ yìí náà bóyá rúkìá ìyẹn lè ṣe rúkìá fẹ́ni tí kì í ṣe mùsùlùmí fún kèfèrí jẹ́ kílẹ̀ rí àwọn sàábì ẹjọ́ sí táà náà fi rúkìá ilẹ̀ fún wọn kò bóyá tó ń bẹ láàrin ìbẹ̀rẹ̀ dáwà àti nígbà láàrin méjì tá a lá mọ̀ náà ogun tí ń bá ní ṣe pẹ̀lú àwọn kèfèrí so àwọn nǹkan yẹn pọ̀ gan láwùjọ táwọn èèyàn ń wá so confused táwọn ẹ̀ tí wọn ò rí èèyàn ṣàlàyé fún wọn ẹlòmíín sì ti sọ̀rọ̀ ẹ̀sìn bí àfáà mi lélẹ́yìí ẹ má oppose ẹ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ lórí ìrun ń tó yẹ kí n yà káàkiri tí mo fi ń yà kiri ni pé ọ̀rọ̀ lórí ẹni tí kì í kírun tí ń bá ń gbénu jù kalẹ̀ ọ̀rọ̀ àwọn àfáà pọ̀ lórí ẹ̀ gan o kódà mo lè pè ní controversial issue lórí ẹni tí kì í bá ń kírun àwọn àfáà pọ̀ bàjẹ́ gidi gan lórí pé tí wọ́n lọ lórí áńgù kan táwọn àfáà tí ò fi bẹ́ẹ̀ pọ̀ táwọn náà lọ lórí áńgù kejì kó má wàá ṣe yín lè mọ̀ bẹ́rù bá ṣe pọ̀ nídìí mọ́ṣáálà bẹ́rù bá ṣe pọ̀ níbi nǹkan kan ní júwe pé nǹkan yẹn jiná ó fẹsẹ̀ nílẹ̀ pé ó dáa o èèyàn 99 lè wà lórí ọ̀rọ̀ kankan ní kíní yẹn ò dáa lẹ́yìn 99 láwọn àfáà 99 wọ́n ní kíní yóò dáa tẹ́kí wọ gan tó bá ní kó kóta àfáà tó ní kíní yóò dáa wá láàárín ìṣẹ́jú mẹ́wàá ó lè kóta àfáà 300 tó ní kò dáa tẹ́ pé kó o tó rà àfáà yẹn kan tó ní nǹkan yẹn dáa tó já sí pé ẹ̀rí títí ẹni náà gbogbo 99 pa ó ṣe wàhálà bí ó fẹ́ wọ́ àpèjúwe tí ó dìnnà ọ̀rọ̀ bídíà pé ṣé bídíà pín àbí bídíà ò pín ṣé ńlá ń bẹ kékeré náà ń bẹ ṣáà ní máínà àti méjọ tábà ní kó mọ́ àwọn àáfàá tó gbà pé bídíà pín wá tí wọ́n ní bídíà pín ńlá àti kékeré ń bẹ ìkan ń bẹ kò kírítíkà ìkan ń bẹ ó kírítíkà ó ní díjú kó tó dárúkọ àáfàá 12 tó ní bídíà pín ọba ní máa àáfàá tó ní bídíà ò pín pé ànábì ní kúrúrù ní bídíà kó o tó rí 5 ọpọlọ rẹ̀ á gbóná o wàá dààmú gan ó wá kù láàárín àwọn 12 yìí àfi láàárín àwọn 5 yìí ta lọ́rọ̀ tiẹ̀ bá tà nẹ́bì níbi tí mùsùlùmí máa ń dúró sí nìyí níbi tí ọba tó dá èmi àti ẹ náà ní a máa dúró sínú o Allah subhanahu wa ta'ala bismillahir rahmanir rahim aláàánú fàyẹn tanaza'tum fi shay'in farudduhu ila Allah wa rasul tẹ́ ẹ bá ń deliberate lórí nǹkan tẹ́ ẹ bá ń make controversy bọ́rọ̀ bá ti di contradictory issue mọ́ yín lọ́wọ́ farudduhu ila Allah ẹ wá reference ẹ lọ sínú Al-Qur'an ìtumọ̀ ẹ̀mú wa rasul ẹ wá lọ sínú súnà nẹ́bì níbi méjèèjì ọ̀nà tí máa ń wá ẹ̀rí gbogbo àáfàá tí máa ń sọ̀rọ̀ I expect tí wọ́n kọ́ máa fún wa ní reference nǹkan tó bá ń sọ àáfàá máa ń sọ̀rọ̀ yìí máa ń fún wa reference a máa expose sí reference níbi ọ̀rọ̀ àáfàá ni a kì í máa ń mọ́rọ̀ àáfàá as a reference
ìwọ tí o bá yìí tí kò level kò believe kò ń tà àfà kan bá sọ ní reference ọ̀rọ̀ ọmọ ẹ̀sìn rẹ o ò tí ì ṣàfà o ò tí ì dàfà ìjẹ́ mùsùlùmí rẹ gan ò tí ì jiná torí ìmọ̀tẹ̀lá àfà bídíà kan lọ́tọ̀ àgbákò ńlá kan lọ́tọ̀ ká máa tẹ̀lé orientation àfà tí ò lẹ́rìí àwọn àfà yẹn wọn ò dẹ̀ ní problem gbogbo àwọn àfà ẹ̀sìn wọn ò ní problem ní dáadáa gbogbo wọn torí àwọn ti túra wọn lẹ̀ already whatever anything táwọn bá ti sọ tó bá ti yapa sí ohun tá Allah sọ àbí sí ohun tá Ànábì sọ ìfọ̀rọ̀ àwọn lẹ́rọ Ànábì ní kẹ́ ẹ lò wọn ò ní problem náà ìwọ ló ní problem tó o bá kú lórí problem tó ń bá káàkiri tó di problem lọ́wọ́ lálẹ́ kíámà nù. torí ìdí èyí ń kọ́ ìjà lọ síbi ọ̀rọ̀ ọ̀run ẹjẹ́ kákọ̀ lọ sínú inú Al-Qur'an àti hadith Ànábì èyí tí ẹnu bá bànú méjèèjì torí àsìkò tí ó fi bẹ́ẹ̀ sí fún wa. Náà a mọ̀ pé ìrun náà ni òpó ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀sìn lẹ́yìn ìjẹ́rìí Allah àti Ànábì èyí tó tẹ̀lé náà ẹlẹ́ẹ̀kejì náà ni pé òun náà ni ìrun. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì jẹ́ wá ń sọ fún wa pé al-aadu baynana wa baynahum as-salat hadith Ànábì nù ní pé ààlà tí ń bẹ láàárín àwa àtàwọn kèfèrí ohun tó demarcate wa tó pín wa níyà síra wa táwọn fi dàbí wa òun ní kí ni as-salat òun náà ní ìrun ó wá ní wa man tarakaha faqad kafara ẹnikẹ́ni tó bá fi lè wá gbé ìrun jù sílẹ̀ kafara ó ti ṣe kèfèrí pẹ̀lú Allah ẹ wo bá àdìsí ṣe lọ straight ìwọ náà tó o bá tiẹ̀ lè kíw tó o bá lè ka kíw ní Arabic text ó ṣáà ń gbọ́ nǹkan tá à ń sọ yìí ọ̀rọ̀ Ànábì la sì ń kóòtù kí sì ń ṣàdíìsì mọ̀ òkú kì í ṣàdíìsì lọ nípa àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ni ó lọ straight ó clear gan àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ó ṣe kí ni ó clear gan ààlà tí ń bẹ láàárín àwa àtàwọn tí wọn kì í ṣe mùsùlùmí kí ni Ànábì pé Ànábì ní kí ni ó ní as-salat tó ó wá ní wa man tarakaha ẹ̀rí ọ̀dọ̀ káfàrọ̀ ẹnikẹ́ni tó bá fi lè wá gbé ilẹ̀ tí ò bá fi lè wá kírun yẹn Ànábì ní ó ti ṣe kèfèrí. ẹ wá lọ sínú àdìsí Muslim ní 82 qala Nabiyyu sallallahu alaihi wasallam Ànábì wá sọ fún wa bẹ́ẹ̀ pé ó ní bayna ar-rajul wa bayna ash-shirki wal-kufri tariku as-salati láàárín àwọn èèyàn àwa mùsùlùmí wa bayna ash-shirki àti láàárín ẹbọ àti ìyàtọ̀ tí ń bẹ láàárín èèyàn pétọ̀ èèyàn ní wọ́n bí ẹ báyìí o ń wáyé o mọ́ bíi tabula rasa wà bayna ash-shirki ohun tó wá jẹ́ o yàtọ̀ tẹ́lẹ̀ bọ àti mùsùlùmí ó fi yàtọ̀ wal-kufri àti kèfèrí ìyàtọ̀ tí ń bẹ láàárín wa èèyàn ẹbọ àti kúfúrù ó ní kí ni o tẹ́ríkù sọ̀láàtì gbígbẹ̀rún jùlẹ̀ ni tó o bá ti ń kírun tiẹ̀ ti rún tó o bá kú lórí báwọn òkúre o tó o bá sì ti kúre wọn ní jí ẹ dáadáa nù sàárè tó o bá ti kí ń kírun tó o sì pèrè mùsùlùmí torí pé ohun tí yóò differentiate ẹ kúrò lára ẹni tí ń jẹ́ mùsùlùmí náà ní kí ni ní ìrun. Ànábì ní bayna ar-rajul wa bayna ash-shirk wal-kufr tariku as-salat ẹ wà àdìsí ẹ wọ bó ṣe lọ straight ó lọ straight gan wà so comprehensive ní ìdí translator ká tó gbọ́ ohun tádìsí yìí ń sọ yé báyìí ẹ̀yin tẹ́yin náà ò bá kí ó ẹ̀yin náà rí i pé ó clear aládìsí méjì eléyìí tí mo fẹ́ kóòtù náà nù àdìsí tó pọ̀ àdìsí kìíní ní boundary ààlà tí ń bẹ measurement ẹ ṣáà pé nìkan kan ohun tó differentiate wa tó differentiate wa kúrò lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ kèfèrí ní kí ni ìrun ẹni máa gbé ìrun yẹn jù sílẹ̀ ńkọ́ ó ti ṣe kèfèrí pẹ̀lú Allah ayé ẹ̀kọ́ ni àdìsí míì lábì tó ní pẹ́tọ̀ láàrin èèyàn àìpé boundary tí ohun tó bá tèèyàn jẹ́ tí kì í fi ń jẹ́ èèyàn gidi náà ni kí ni òkú gbẹ̀rùn jù sílẹ̀ láàrin èèyàn ìrun àtẹbọ ìgbẹ̀rùn jù sílẹ̀ yìí nìkan náà ìgbẹ̀rùn jù sílẹ̀ yìí náà ni kí ni òun ni lẹ́yìn tí ẹ bá ní òun ní gbàgbọ́ náà aláàtà nẹ́bí tán tó bá wá fi lè gbẹ̀rùn jù sílẹ̀ kìfìrí nírú ẹni bẹ́ẹ̀ tọ́ gbogbo sàábì Ànábì lọ́dọ̀ gbogbo sàábà láì yẹ nìkan lẹ̀
gbogbo ẹni tí kì í bá ń kírun lọ́dọ̀ àwọn sàábé ẹ̀rí kèfèrí nírú ẹni bẹ́ẹ̀. àdìsí ló lọ straight yìí o, àwọn àáfàá bá dé, àwọn àáfàá wa ni wọ́n o nínú ẹ̀sìn, àwọn náà bá dé pẹ̀lú ìgbìyànjú tí wọ́n pé tọ̀ káwọn náà fojú ẹ̀bùn tá a láǹ fáwọn náà káwọn náà fi wò ó. àwọn kan bá ní ẹni tí ò bá ń kírun tó bá gbà láàgbọ́ tó gbà nẹ́bì gbọ́ tí kì í bá ń kírun kò ń kírun but kò takò òun, kò sọ pé ìrun sí lára ọ̀pọ̀ Islam, kò sọ pé ìrun tẹ̀ ń kí wàhálà lẹ kóra yín sí, kò bú yín pé ilẹ̀ mọ̀nú tó bá yín tẹ̀ ń kí sọ̀rọ̀ yẹn ni, kò takò òun ṣùgbọ́n kì í kàn máa ń kí i ni wọ́n ní mùsùlùmí nírú ẹ̀ níbẹ̀. àwọn àfáà ló wí yìí abẹ́rẹ́ tábà ní ká lọ wá òǹkà àwọn àfáà tí wọ́n lẹ́ni tí kì í bá ń kírun kò kí ń kírun ṣùgbọ́n kò takò òun, kò nírun ò sínú ẹ̀sìn, kò fẹ̀yìn tẹ̀ ń kírun kò fi yín ṣe yẹ̀yẹ́, kò kọ̀ kí ń kírun tiẹ̀ ni ṣùgbọ́n gbà pé Allah ni ó dáhùn, ànábì ńkọ́ òjíṣẹ́ Allah ni ṣùgbọ́n kò wá ń kírun, wọ́n gbà pé ńkọ́ wọ́n ní mùsùlùmí náà nírú ẹni bẹ́ẹ̀ pẹ́lẹ́ṣẹ̀ ni. àwọn àáfàá tó wá wà ń dirú gbólóhùn yìí wọ́n pọ̀ bàjẹ́, wọ́n pọ̀ gan, àwọn ni wọ́n pọ̀ jù. àwọn àáfàá kan ní là kò possible. ohun tá ànábì sọ fún wa yìí clear náà, ànábì ní irun tó differentiate wa àtàwọn kèfèrí náà ní irun, ó wá lẹ́ni tó bá tún wá gbénu jùúlẹ̀ kalẹ̀ ńkọ́ ó ti ṣe kèfèrí pẹ̀lú Allah. èyí tẹ̀yìn wá sọ pé tọ̀ kò tì mọ́ ẹ kò takò òun, níbo ló wà nínú àdíìsì pé tó bá gbénu jùúlẹ̀ tó bá wá takò ó di kèfèrí, àbí tó bá gbénu jùúlẹ̀ tó bá takò kì í ṣe kèfèrí? àdíìsì ẹ̀dá àwọn àfáà ò rí mú wá o, wọ́n wá lọ wọ́n wá bọ̀ wọ́n lọ wọ́n bọ̀ wọ́n ta gbogbo ẹ̀ mọ́ra wọn, wọ́n dú gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn kó lè bá ànẹ́rìí ẹ̀rí wọn ò wá jiná. àwọn àfáà kan ní láéláé kò possible. àdìsí yìí ti fún wa níbi tá à ń lọ, àdìsí yìí torchlight ní flashlight ní guidance ní pointer ní indication ní àti mọ̀ bí tá à ń lọ pẹ̀lú pé tí kì í bá ń kírun. àwọn tó bá sọ pé tọ̀ ẹni tí kì í bá ń kírun àtótakò àti kò takò kèfèrí nírú ẹni bẹ́ẹ̀ tó bá kú kò kú rí, tó bá kú ẹ gbọ́dọ̀ kírun sí i lára, tó bá fẹ́ yàwó tó bá fẹ́ mùsùlùmí tó stop láàrin tí ò kírun mọ́ kóbìnrin yẹn kọ̀ kalẹ̀, tó bá wá kú ẹ gbọ́dọ̀ kírun sí i lára, ẹ gbọ́dọ̀ wẹ́ níbi tẹ́ kírun sí i lára, ẹ gbọ́dọ̀ sí. ẹ bá rí pé kú ẹ lè blow ó lè fọ́ dànù kó máa rùn pààyàn ládùúgbò, ẹgbẹ́ sọ́kàwé kankan ìjú òde sínú ẹ̀ kẹ́ ẹ bò mọ́bẹ̀ torí òórùn àdúgbò. lọ́dọ̀ àwọn àfáà kan Sheikh Sọ́lí Ùsẹ̀mí náà lọ bẹ̀ gbà pé kí ni o kèfèrí ẹni tí kì í kírun kèfèrí ni. kódà àwọn tí ẹ̀kọ́ tí ra pa pé kí ló dé táwọn àáfàá tiẹ̀ ṣe tọ́ bà dí sí yìí gan, kí ló dé kí là ń ṣe fatiwa fún lórí eléyìí. ẹrù bí àwọn ń bínú ni tó ló ń kàn mí náà lára àwọn àáfàá ẹ̀sìn sí ni wọ́n yan ọjà àáfàá oníbídí àwọn ọjà àáfàá sófì, bàbá ní kí wọ́n fẹ́ dìfẹ́ǹdì orí sófì ò gbádùn náà tẹ́lẹ̀, àwọn àáfàá ẹ̀sìn náà ni wọ́n, àwọn náà kọ́ lu àwọn ìgbìyànjú wọn kankan òun náà ni bẹ́ẹ̀ ẹ má jẹ́ àlà mọ́lẹ̀ pé kéfèé ni just like that. ẹja ká tó wo ẹ̀rí yìí náà ká tó wo bí àwọn tó bí ẹni àdìsí yẹn tó ń wí kọ́ nìyẹn, àdìsí àá máa tó àdìsí náà gbà mí lóòótọ́ ni ṣùgbọ́n lè yẹ ẹ̀rọ náà lọ. òun lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kan máa wá ran gun eyín mọ́ bí àwọn àfáà kínní gan ní kò ṣe kankan, àfáà kínní kò ṣe kankan, àfáà tàmẹ̀dò àfáà làkàṣe pé wọ́n ní kò ṣe kankan, bẹ́ẹ̀ ló mi ṣe ń bá gbèsè ayé ẹ̀ lọ nìyẹn o. àwọn àfáà ló dáa, àwọn tó lẹ́rìí ẹ̀rí wọn jiná, àwọn tí ò lẹ́rìí ẹ̀rí wọn jiná, kò possible láyé mo sọ fún ẹ. káwọn àfáà kan ní kinní kan ò dáa káwọn kan ló dáa káwọn méjèèjì wájọ ní ẹ̀rí láyé kò possible. Sheikh Albani rahimahullah àti Sheikh Tuwaijiri rahimahullah àwọn méjèèjì ká alábàá ṣàlékún kẹ́ wọn wá kẹ́ wọn. Sheikh Albani lọ síbi pé ìjáàbù ìgbà táyà ìjáàbù sọ̀kalẹ̀ hadith Ànábì tó wá ń bẹ ipa pé àwọn ìṣẹ̀lẹ̀ tánàbì ní ìtẹ́jìbì bí bá mi ẹwù jáàbù fi lè nígbà tí ọ̀rọ̀ hadith àlóńjò ní hadith àlóńjò àbúzárì kọ́ tiẹ̀ ní nígbà tí wọ́n jọ ń fa ọ̀rọ̀ ọmọ mi ní hadith aládùn ìfẹ́ráṣ wàlẹ̀ ayér alhajar
bá ń lo àtúndé àdìsí àtúmọ̀ àdìsí ìjáàbù ń bẹ̀ àmì ni lò jáàbù fọmọ yìí tá a sì rí pé náà àdìsí náà ń kọ́ tí ẹni yẹn fi kú kò rọmọ yẹn mọ́ kò rí sójú báyìí mọ́ wọ́n bójú fún ìjáàbù ni àtúndé àdìsí àyà Kùránì àdìsí mi tó lò kùmárù káàkiri bẹ́ẹ̀ ṣé yàrá wa Aisha kọ́ ni nítorí wọ́n rìpọ́ọ̀tù fún wa pé níjọ́ tí àyà àjábù sọ̀kalẹ̀ gbogbo àyàwó ànẹ́bí àti gbogbo àwọn obìnrin mùmínì yányán àwọn sì lọ ń fa aṣọ àwọn ya àwọn fi ń bojú lẹ́ẹ̀kan náà àdìsí yẹn gó kílẹ̀ gan pé ìjáàbù kóbìnrin bojú ọ̀ràn yẹn ni àyè bẹ́ẹ̀ kọ́ ni àrà àwọn tí wọn kì í bọ̀ àní wọn ń ṣe mùsùlùmí o wọ́n ń ṣẹ̀ ní aláyọ̀ rọrùn fáwọn náà àáfàá wa àgbà Sheikh Albani máa sọ pé kóbìnrin lo ìjáàbù kó gbogbo ẹsẹ̀ kó bọwọ́ kó ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ojú nìkan tí ó bá bojú mustahabu ni mustahabu tí wọ́n á pè yìí náà wọ́n ní pé kíyàn má ṣe o pé mustahabu ni pé kí ni tíyàn bá ṣe àgbàládá púpọ̀ tíyàn bá wá ṣe kò lẹ́sùn kò ní kéèsì kò ní yà kò ní punishment kankan ṣùgbọ́n kó ṣe gangan ló dáa jù kó gbaládá bẹ̀ kódà ìyàwó àwọn ọmọ àwọn látàwọn ọdún 9 nulẹ̀ àwọn ni wọ́n ti ń bojú tó sì dá sí pé tọmọbìnrin bá ti bàlágà ní kó bẹ̀rẹ̀ sí ní bojú tí ò báyìí tí bàlágà kì í ṣọ̀ràn yẹn fún ọwọ́ láwọn ọmọ tàwọn látọ̀dọ̀ ọmọ ọdún 9 báyìí gan kálukú ń bojú lọ ni àbẹ́rẹ́ nǹkan ó ti kílẹ̀ gan àyẹ́bẹ̀kọ́ àwọn sọ bẹ́ẹ̀ wọ́n wá ń lo àwọn àdíìsì kan àwọn náà fi ń bá kọ mọ́ àdíìsì ni wọ́n aládìísì ni wọ́n o báwọn àdíìsì tí wọ́n ń lò àwọn àdíìsì àsìkò múra ló pọ̀ jù ń bẹ̀ àwọn àdíìsì àsìkò múra tànàbí ní tíyẹn lè ṣe ojú tóbìnrin lè ṣe ojú àwọn àdíìsì umura àdíìsì hajj kankan ni àbẹ́ẹ̀kọ́ ni Sheikh Tuwaijiri Hamoud Tuwaijiri làwọn bá gbá àríbá nímú pé àwa ń bí èyí tó sọ yẹn ò lọ bẹ́ẹ̀ má sọ bẹ́ẹ̀ mọ́ láyé rẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fà wọ́n máa ń kọ tírà fúnra wọn gidi jẹ́ wọ́n jọ mú nǹkan lẹ̀ o kì í ṣọ̀rọ̀ eré o kì í sì ń ṣọ̀rọ̀ àkídà ni wọ́n jọ ń fà o ọ̀rọ̀ àkídà kan ni wọ́n ń fà nípa pé ọkọ̀ tiẹ̀ ní mustahabu lásán ni kóbìnrin pé tóbìnrin ò bá bu fèsì nìkan ni o wọn ní kó máa lò bóun bí aṣẹ́ ògìdẹ máa ń lò wọn o ìjáàbù gidi ṣùgbọ́n máa fojú lẹ̀ pé mustahabu ni pé lásán wọ́n bá ní fa wàhálà gidi gan ni wọ́n máa ń kọ́ tíra àbúrò àwọn gidi mo ní gbogbo ẹni wà ń bẹ̀ wọn ọ̀rọ̀ àwọn méjèèjì ni mo fi ṣe project mi ní school ọ̀rọ̀ Albani àti Tuwaijiri ní project mi position àwọn méjèèjì ní project ẹ bá àwọn méjèèjì yìí méjèèjì náà ló àwọn àdìsí Tuwaijiri Sheikh Hamoud Tuwaijiri rahimahullah àwọn náà ń lo àwọn àdìsí wọ́n fi ń finish Albani bó tiẹ̀ já sí pé ara àwọn àdìsí kan méjì mẹ́ta kan tó ní kélẹ̀gì náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ń kọ́ ohun tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé kò possible kí ẹ̀rí kí rẹ́fẹ́rẹ́nsì authentic references kó takora wọn kò possible láíláí ìkan wà solid àbí kíkan máa túmọ̀ míì kíkejì máa wà solid ni inú kí reference ẹnìkan kó náà kan pa ó jiná kẹ́ni kejì náà máa lo authentic reference ṣùgbọ́n kó já sí pọ̀tọ̀ ní nǹkan tí ń tú gbogbo àwọn tí wọ́n láwọn kéwú làjì káàkiri tọ́pọ̀ àwọn aláàfáà yìí ní ìsìn máa mú tíra bẹ́ẹ̀ òun làwọn fi ń ṣe fatuwa ẹ wá sí Nàìjíríà àwọn TMC àwọn náà ń claim súnà o ẹ̀rí ìjáàbù kóbìnrin bojú lọ́dọ̀ títí wọn kò nítumọ̀ sí wọn bálù ẹ̀ tó nǹkan kò sáburú ń bẹ̀ àbáwálé bá ní pé kò sí ohun tó burú ń bẹ̀ ìgbésí ayé àwọn kan nu ẹ wọ́n àwọn ọmọ MSS náà tọ́lá àwọn MSS Nàìjíríà náà mélòó ní bojú nù wọn gan àwọn ṣojúlẹ̀ kiri ní ẹ wò ń bẹ́nu àwọn ìyàwó àfáàná tí ń ṣojúlẹ̀ o àsọ pé kinní o àsì èmi ò bá àfáà kankan fa wàhálà lórí yín lọ́pọ̀lọpọ̀ wa ibi tá a ti lọ́ọ́ fẹ́yàwó ńlẹ̀ sáláfí tẹ́lẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ alẹ̀kẹ̀yẹ́ náà fẹ́yàwó ń gbà tá a di sáláfí kálukú ti fẹ́yàwó ẹ̀ látìgbà tó ti di sáláfí aláà ti wá ní kó rọkàn lọ́rùn ìyàwó ẹ̀ tí máa bójú ká torí ẹ̀ ká wá kọ́ndẹ́mù ẹ̀ dànù. nítorí ẹ̀ kọ́ndẹ́mù bọ́dà dànù ká wá kọ́ndẹ́mù bọ́dà ìyàwó ẹ̀ ò kí ń bójú kó láàrin wa ká wá bà dá ẹ̀ ká wá ká fara yẹn torí ìyàwó ẹ̀ ò bójú. wàhálà tí inú o kò lè tó lẹ́wù yún
obìnrin tí ó sì ti bójúlẹ̀ kẹ̀yẹ náà á máa ṣe nà sí àfọ́n máa bá aṣọ náà ni àwa nítorí ẹ̀kọ́ lẹ̀ pé wà ó ní máa bójú mọ́ ọkọ̀ ẹ̀ lẹ̀ ìjà ṣe sùúrù o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin náà tẹ̀sí máa ń tojú bọ ilé èèyàn tẹ́ máa fi ń mọ̀ pé àwọn ẹnìkan kì í bójú nù ilé ẹ̀yin náà níṣẹ́ ni mọ̀nà bàbá tó bá níṣẹ́ ni ó ráyè pé bọ́dà kan ìyàwó ò bójú owó ń tèmi àyè gan dà àyè dà tí ń fi ráyè nǹkan tí ń ṣe lẹ́nu ilé èèyàn ṣùgbọ́n kò dáa fún wọn náà kí àwọn ẹ̀ máa lò jáàbù náà kò pọn ilé gbogbo yín bọ́dà táwọn ìyàwó yóò kí ń lò jáàbù kò dáa o wọ́n lo ìjáàbù náà ni wọ́n jẹ́ kì mọ́rù náà ní díjẹ́ dìbàbù kó balẹ̀ obìnrin tí ò bá lò jáàbù tí ò bo ẹsẹ̀ tí ò bo ọwọ́ tó ń fẹ́ kírun náà kò nírun náà tẹ́lẹ̀ náà nínú àwọn májẹ̀mú obìnrin nù obìnrin mùsùlùmí bá ń kírun bẹ́sẹ̀ ẹ bá ń wà ókùn òun náà kò nírun àṣẹ ní láti balẹ̀ kó balẹ̀ dẹ́dẹ́ ni kó wọ sọ́ọ̀sì sí so tí ò bá kí wọ́n á ń bojú gbìyànjú kó máa bojú gbẹ̀yìn ò kì í ṣe kéèsì tí a wà ní pé bóyá ìwọ náà wàá mú dájọ́ àwọn tí wọn kì í kírun ara o mo wá lọ bẹ̀ nípa pé ẹ wo àwọn àfáà méjì yìí tí wọ́n bá ra wọn dírágì ọ̀rọ̀ mímọ́ wọ́n sọ àwọn gbólóhùn àwọn kẹ́límọ̀ kan tó le síra wọn kódà Sheikh Albani pé Sheikh Tuwaijiri àti gbogbo àwọn tí wọ́n lọ pẹ̀lú Sheikh Tuwaijiri ní àwọn mùtàṣà dídù àwọn tó máa ń mú nǹkan lé kókókókókókó Albani rè fáhàn sí Sheikh Tuwaijiri bẹ́ẹ̀ wọ́n fi àdírẹ́sì wọn bẹ́ẹ̀ Sheikh Tuwaijiri náà àdírẹ́sì Albani náà padà pé oní bí aláṣejù kan àbí bí ẹnìkan tí àgbọ̀ yé ò tó nǹkan kan kìíní kan wọ́n sọ̀rọ̀ síra wọn gidi gan ni kì í ṣe nǹkan mí o ṣùgbọ́n wọn kàfàrà ara wọn bàdá ara wọn o kì í ṣọ̀rọ̀ àkídà ni wọ́n jọ ń fà tẹ́ bá ń ka síra àwọn méjèèjì báyìí lórí ọ̀rọ̀ ìjáàbò bojú má bojú lásán ẹ wò pé àwọn afáwà gan dán nǹkan wò wọ́n ná ìmọ̀ ẹ̀ bá àwọn afáwà ṣe máa ń dráàgì mọ̀ nú kì í ṣe bí àwọn ọmọ fọlúwa aṣọ ọ̀dẹ̀ tí ń bẹ ń bí yìí àwọn ní kátàkàtà ráwọn ẹ̀yìn tí nǹkan kan yé nínú ẹ̀sìn a máa tẹ fóònù ni ẹ̀fà tó ń ṣe wáhà sí lọ́wọ́ a máa tẹ fóònù kò rí nǹkan kà Kùránì kò lè rí kà àdìsí kò rí kà tí nàgàn kò rí kó tí ń gbèsè ayé ẹ̀ rí wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ táwọn nàkíbù ju àlá nàkíbù olódo tó náà nàkíbù làbúrò ìyá gbọ́ súnà ìyá náà ń jẹ́ nàkíbù làbúrò rí wọ́n wá pọ̀ àwọn tó yẹ kó máa jẹ́ dáfítàrù náà ń jẹ́ kútù ó pọ̀ gan gidi gan àwọn àbọ̀ kìí tíra àwọn lẹ́ni pàm bó ń bá sì mọ̀ ń kà fún ẹ yìí o òun kò sọ pé ó dáa ǹjẹ́ kí lè rí kò sẹ́rìí ńbẹ̀ àwọn nǹkan yìí implication ni wàhálà ní ń dálẹ̀ confusion ní ń dálẹ̀ nínú ẹ̀sìn fẹ́ni tí mẹ́ ò bá jiná kò wá nídìí kí yẹn kàwé kó wá gbogbo library sórí ó nídìí àti yá library abẹ́rẹ́ Sheikh Salihu Fawzan inú tíra sẹ́ríwò Ibn Abi Zayd al-Qayrawani tí wọ́n ṣe wọ́n wá sọ ń bẹ̀ pé wọ́n ní laysatil ibra bidakhamatil mu'allaf aw kasratil mujalladat pé kì í ṣe ìmọ̀ kì í ṣe ẹ̀rí ni bóyá tíra kan téèyàn kan kọ ó wú gan ó tóbi gan 10,000 pages ló fi kọ́ àbí àfààyàn kọ tíra yẹn kan tá àfààyàn kọ lásán bíi 4,000 pages ní bẹ́ẹ̀ ìyẹn kọ́ ní jẹ́ ẹ̀rí ìmọ̀ àwọn kasrati mujalladat àbí àwọn tíra tá àfààyàn kọ volumes ni kéèyàn kọ tíra volumes tó yìí kẹ́ni kò ń ṣe àfáà sáláfí kẹ́ni kò lẹ́rìí àwọn kan ò lẹ́rìí ń bẹ́ẹ̀ ìmọ̀ kan nìyún ìyẹn kan ní rẹ́fúrẹ́ǹsì ṣé kí wá ní wà innamal ibra ohun tí a lè pè ní ìmọ̀ pé àárín yìí ní mọ̀ pé ìmọ̀ ń bẹ lóòótọ́ ẹ̀rí bima fil mu'allif minal ilmi as-sahih òun ni nǹkan tí ń bẹ lára ẹni tó kọ tírà òun níbi ìmọ̀ tó lálàáfíà Ibn Hajar Ash'ari ni ayẹ́bẹ̀kọ́ ni àkídà Ash'ariyya ni ó sì kọ tírà Sharhu Bukhari kan bẹ Fathul Bari tó kọ mujalladati ni àwọn ọ̀rọ̀ wa ń bẹ tó fi àkídà rẹ̀ tú náà hadith Ànábì Ibn Hajar àkídà Sufi Ash'ariyya ni ń bẹ níbi àwọn nǹkan míì tó tú hadith Ànábì lọ́ọ̀bẹ̀ tádìsì yẹn ò dẹ̀ rí fáàsì nǹkan tó lò sí yẹn ayẹ́bẹ̀kọ́ ni
bẹ́ẹ̀ náà ni Imam Nawawi náà nínú àwọn tírà àwọn kan nínú ẹ̀ náà ni ṣẹ́ríwò Sahih Muslim. Àwọn ọ̀rọ̀ míì kan náà ń bẹ láwọn náà sọ ń bò míì báyìí náà ń bẹ tí já sí pé àkídà àwọn Ash'ari ni. Ibn Hajar àtàwọn tí wọ́n dà bẹ́ẹ̀ àti àwọn àfáà kan náà ń bẹ náà tẹ́ kí wọ́n fi àkídà àwọn tí wọ́n fi kọ àwọn tírà tẹ́lẹ̀ kí wọ́n tó di onísúnnà. Àwọn àfáà wa ń kọ tírà tí wọ́n fi ń táwọn ọ̀rọ̀ wọn ṣe kó lè bá àbádìísì yẹn mu. Tòrọ̀rọ̀ wọn sọ nǹkan míì, àdìsí ń sọ nǹkan míì, wọ́n sì pe tírà yẹn ní ṣẹ́ríwò àdìsí nǹkan tí wọ́n kọ. Inú ṣírú Hafiz Hajar al-Asqalani tírà ń bẹ táwọn àfáà kọ nípa kíni o àwọn àkàtọ́ wòlé kíní kan fìfátì lè bá rí àwọn àṣìṣe Ibn Hajar níbi tírà rẹ̀ tó kọ tó pè ní Fatihu lè bá rí láwọn ọ̀rọ̀ àkídà táàfà ń kó sí gidi gan bóun bá ṣe kọ́mẹ́ǹtì àwọn àfáà kọ́mẹ́ǹtì àwọn àfáà sì ń bẹ tí wọ́n kọ̀ǹdẹ́mù Ibn Hajar totally torí àkídà ẹ̀ tí ò dáa. Ó sì kọ àwọn tírà mujalladat, ó kọ àwọn tírà Dukhamatul Mu'allafat, àwọn tírà tó tóbi tó wú gan tó bá já sí pé kí tírà wú ní bá ń jẹ́ ìmọ̀ lọ́dọ̀ tiẹ̀, tó bá yá sí pé yẹn kan tírà ní volumes ní ìmọ̀ lọ́dọ̀ tiẹ̀ kì í ṣe ìmọ̀ lọ́dọ̀ ẹni tó bá kéwú jiná. Àá fi máa ń sọ fún yín báwo kì í ṣe sẹ́ẹ̀tì yín àjọsí ní level kan náà. Àwọn tẹ́yìn sì ń rí fáàsì láàfáà onímọ̀ láàfáà ẹ̀sìn lọ́dọ̀ ti yín yẹn wọ́n ń ṣàfọ́ onímọ̀ lọ́dọ̀ titi wa. Ló láwọn criteria sí yẹn fi ń jó ní mímọ̀. Ní gbogbo àgbáyé àwọn àfáà sálàfí gbogbo àgbáyé wọn lè jó ní mímọ̀ lọ́dọ̀ titi wọn. Wọ́n á yàbá máa kọ nǹkan míì fún yín bíbà yín ní tírà. Wọ́n á máa kọ tírà míì sílẹ̀ Lárúbáwá tó láwọn nǹkan míì tí wọ́n ń kọ nílẹ̀ yìí wọn kì í lò. Wọn sì gbọ́dọ̀ máa kọ bẹ́ẹ̀ tó láwọn àfáà wọn tí wọ́n kọ́ wọn ní Lárúbáwá máa challenge wọn pé òṣìwò ló kọ́ yìí. Àwọn akọ tírà gidi fún yín bí àwọn máa wà tí ó against tírà wọn. Ní Sheikh Sọ́lé Fawzān sọ fún wa pé al-ibra laysat bi-dukhāmatil mu'allaf aw kasrati mujalladat wa innama al-ibra bima fil mu'allif ẹ̀rí min al-ilmi as-sahih lọ́wọ́ ń bẹ̀ nínú muqaddimah lọ́wọ́ àti bẹ̀rẹ̀ ó wà láàrin kan bẹ́ẹ̀ mo ti fà á yọ. Ìmọ̀ ẹ̀sìn nǹkan tí ó lọ straight ni ká má máa fi philosophy àwọn àfáà táwọn fi ṣe gbìyànjú ká má máa sọ di valuable element lórí scripture lórí divine books. Ẹ wá wo àdíìsì yìí bó ṣe wá kílẹ̀ bó ṣe lọ straight tá Ànábì ń sọ fún wa pé ẹni tó bá gbẹ̀rùn jù kalẹ̀ kèfèrí ni o. Gbogbo sàábì Ànábì ẹni tí kì í bá ń kírun lọ́dọ̀ wọn kèfèrí ni o. Ẹ dákun nígbà tá Ànábì kú ṣe mọ̀ pé òpó kejì ni ìrun wà o nínú òpó Islam. Ìgbà tá Ànábì kú tá Ànábì ò sí láyé mọ́ àwọn mùsùlùmí kan bá dìde àwọn Lárúbáwá kan bá dìde pé àwọn ò yan zàká mọ́ wọn láwọn ò ṣe Islam mọ́ o wọn lánàbí ò kì í ṣànábì àlá o wọn láwọn ò kírun o wọn láwọn fẹ́ máa fárún gbọ̀n o wọn láwọn fẹ́ máa kúnlẹ̀ o wọn láwọn fẹ́ máa tẹ̀ kí yẹn o wọn láwọn ò yan zàká mọ́ zàká nìkan yẹn ẹ mú kó lọ́rọ̀ àbá tiwọn àwọn ò yọ mọ́. Ṣé wọn pé lẹ́yìn ìrun ló kọ zàká ayé ẹ̀kọ́ ni àwọn fẹ́ yọ zàká kúrò níbi òpó Islam márùn-ún Abákàrù sì ni khalifa ń gbà náà Abákàrù wa ní pé ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ ṣe yìí ẹ ṣínà ogun fún wọn di kèfèrí nínú àwọn sábà tó gbọ́ wá ń bèèrè wọ́n máa ń bèèrè pé fi wọ́n lẹ̀ pádànù wọn àbí ṣe bí zàká ńlá láwọn ò ní máa sọ mọ́ ọ̀ṣà láwọn ò ṣẹ̀sìn mọ́ wọn ní rárá wọ́n ti fẹ́ yọ orígun kan kó nínú orígun ẹ̀sìn tó dáhùn bá ti bẹ̀rẹ̀ alùpùpù náà kọ̀ máa dé káwọn náà yọ ọmọ nìyẹn láti bẹ̀rẹ̀ wọn tún yọ nǹkan míì làwọn sàhábà wa sọ̀pọ̀tì Abubakar lórí ẹ̀ gbogbo wọn ìjùmọ̀ sàhábà ni wọ́n bá ṣẹ́gun lù wọ́n pa wọ́n pa kèfèrí ni ọ̀nà àwọn òṣèṣìn wọ́n fẹ́ yọ nǹkan kó nínú ẹ̀sìn kẹ́nìkan máa káwá rẹ́nìkan àwọn nǹkan kan ní tọ̀ àwọn ò takò ànábì o àwọn ò kọ̀ndẹ́mù Kùránì o ṣé rí ìrun yẹn àwọn ò kí ìrun nìkan ká ní yẹn ìbọn àwọn ò kírun ni wọn ṣáà ní wọn ò dá mùsùlùmí náà ni wọn
bí nǹkan yẹn ṣe jọ nìyẹn àwọn àfáìsìn wa ṣe fátíwá gan lórí pé ẹni tí kì í bá ń kírun o mùsùlùmí náà ni o lópin ìgbà tí ò bá tako àwọn abéèrè lọ́wọ́ pé gbogbo àwọn àdìsá nẹ́bì yìí wá ń kọ́ báyìí gbogbo ní ká wá dà á sí báyìí abẹ́rẹ́ rí nǹkan so ìyẹn jáde pé ẹni tí kì í bá ń kírun kò lè jẹ́ mùsùlùmí ìwọ náà tó wá kí ń kírun kí ló mú ẹ tó fi kírun ọ̀tọ̀ ni pé kíyẹn má kírun látàárọ̀ kó máa san ìrun padà kí ni nǹkan tó mú ẹ níbo ló kó sí níbo ló gbà lọ tí ìrun fi ń bọ́ mọ́ ẹ lọ́wọ́ lásìkò tó fi wá di àjẹpọ̀n lálẹ́ ẹlẹ́mìí ní iṣẹ́ ni aláìṣẹ́ tó ń ṣe yóò fàyẹ kó máa kírun lẹ̀ ẹ̀tàn ni àwọn olùṣẹ́ báwọn ẹ̀tàn ni gbogbo ẹni tẹ́ ẹ̀ bá ṣiṣẹ́ ẹ jẹ́ máa lágrímẹ́ǹtì pé tó bá ti ń tásìkò òórùn mi ẹ máa fún mi ní báyìí 10 minutes kí n máa lọ máa fi kírun wọn náà ò sì ní máa ka sùúrà tó gùn bẹ́ẹ̀ kó lè báyìí ti padà sẹ́nu iṣẹ́ rẹ̀ ayé ẹ̀kọ́ ni aláwa dúró tì ọ́ kódà kó jẹ́ pé lábẹ́ ọ̀gá tó burú ni pẹ̀lú àánú àlá ó lè ṣe ó lè ṣe ọ̀gá yẹn rọ̀ fún ẹ kọ́gá yẹn fún wọn nìkan ní ṣáǹsì tí ò fáwọn wákàtí tó kù lábẹ́ ó ń ṣẹlẹ̀ káàkiri bẹ́ẹ̀ torí kò ń ṣe excuse ní kò ń ṣiṣẹ́ owó ló fi ráyè kírun ibi ìwà àjọ̀run pọ̀yẹn gan náà tún ní kéèsì la fi wọnú ìrun sọ̀látùl àṣírí lọ ẹ ká lọ sínú ìrun àlásàrì ìrun tá a máa ń pè ní ìrun àlásàrì sọ̀látùl àṣírí ká lọ wo ewu tí ń bẹ ń bẹ kéèyàn má kí sọ̀látùl àṣírí lásìkò lásán òun náà léwu ká má wàá sọ gbogbo ohun tó wàá kí látàárọ̀ tó wàá fẹ́ lọ jọpọ̀ ní alẹ́ àdìsí náà ń bẹ nínú àdìsí ibn abi shayba àti bukhari àti nesai ibn majah àti bayaki and burayda òun ni wọ́n sọ pé ó ní Ànábì sallallahu alaihi wasallam sọ báyìí pé Ànábì ní man taraka salata al-asri faqad habata amaluhu gbogbo ẹnikẹ́ni tó bá fi lè gbé ìrun àlásàrì jù kalẹ̀ iṣẹ́ ẹ̀ ti bàjẹ́ iṣẹ́ olóore irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ ó ti bàjẹ́ bá àdìsí ṣe lọ nìyẹn o àdìsí gbé ilé kalẹ̀ bẹ́ẹ̀ ká tún lè wá gbọ́ yí dáadáa pé ẹni tó bá gbé àwọn àlásàrì ilẹ̀ kalẹ̀ ṣé nǹkan kan ò lè ṣèyàn kí ẹ má kà á sí tí n bá sùn gbàgbé ńkọ́ tí ẹ bá sì kí ńkọ́ tí mi ò bá lálàáfíà ńkọ́ bí ẹ kòkò tí mi lè di kínú ńkọ́ ẹlẹ́mi lè fẹ́ máa sunkún pé ìrun àṣírí nìyẹn o àìtí sọ gbogbo òun tó tí ì kí láìmọye oṣù àìmọye ọdún àìmọye ọ̀sẹ̀ àìmọye ọjọ́ o àdìsí míì tún wá gbé wá fún wa ká lè bá mọ ohun tá àdìsí tẹ̀kan tí mo kà yẹn ń wí pẹ́ni bá gbìyànjú tó kalẹ̀ kí làdìsí yẹn ń wí gangan àdìsí míì ló tún wá tú fún wa bá a ti ṣe máa mú rẹ́fẹ́rẹ́ǹsì nu ọ̀rọ̀ àwọn àfáà a máa ń lò ó pẹ̀lú rẹ́fẹ́rẹ́ǹsì ni a máa ń lo rẹ́fẹ́rẹ́ǹsì pẹ̀lú ẹ̀rọ àwọn àfáà ni kì í fọ̀rọ̀ àfáà ṣe rẹ́fẹ́rẹ́ǹsì wá rẹ́fẹ́rẹ́ǹsì fọ́rọ̀ àfáà ni ọ̀rọ̀ àfáà kọ́ la fi ṣe rẹ́fẹ́rẹ́ǹsì ẹ̀sìn tọ́rọ̀ àfáà ò kì í ṣànẹ́bì ohun tá à ń sọ nìyẹn àlọ́rọ̀ àfáà ò dáa ṣùgbọ́n tí ò bá ti lérì ẹ wá wo àdìsí yìí o àdìsí yìí Imam Muhammadu gbà wá àdìsí Abi Darda'i ni ó wà ní Sunan Ahmad Sunan Imam Ahmad Ànábì sallallahu alaihi wasallam wá sọ pé ó ní man taraka salata al-asri ẹni bá gbé ìrun àlásàrì kalẹ̀ tẹ́ ń pè ní àlásàrì ìrun asri tẹ́ máa ń pè nínú aago mẹ́rin muta'ammidan tó mọ̀ọ́mọ̀ deliberately it's a deliberate action ẹni tó bá gbé ìrun asri lẹ̀ mọ́ deliberately tó mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ báwo nìyẹn ṣe máa mọ̀ọ́mọ̀ gbérun lẹ̀ ẹ ká ṣàlàyé yẹn náà fúnra wa òun wo fíìmù lọ́wọ́ ẹ̀yin tẹ́ máa ń wo fíìmù òun wo fíìmù lọ́wọ́ bí i latest fíìmù tẹ́ ń wò lọ́wọ́ tẹ́ ń polówó káàkiri báyìí náà níbi káwọn náà lọ wò Aníkúlápó àrègélẹ̀ ń gbè àrègélẹ̀ ó kọ ilé tó ń wò káàkiri yẹn mi ṣáà mọ orúkọ ẹ̀ bí ṣáà ní pósẹ̀ káàkiri online bí Àjànà kú bí akíní kan kú ó ṣáà parí sí bí kú bí lápò bí kíní kan báyìí kíní kan Afọláyan ló dà rẹ̀ tiẹ̀ fíìmù tí gbogbo yín wò lọ́wọ́ tó pọ́pùlà yẹn o ti ń gbọ́dọ̀ yín fíìmù yẹn ti pẹ́ nísìn wọ́n náà wá tan òyí ṣáná ẹ̀ síbẹ̀ àbò tẹ̀ sí YouTube wá ń wo fíìmù lọ́wọ́ àsìkò àṣírí wa wọlé wọ́n àwọn òpèwó tí n bá wo fíìmù yìí tọ́lẹ̀ máa ṣẹlẹ̀ kínú bí tí fíìmù yìí dé yìí tí mi bá wò tán kò lè pè mí o wá jókòó síbẹ̀ wá wo fíìmù yẹn tán àsìkò àṣírí fi wá kọjá iṣẹ́ olóore yẹn ti bàjẹ́ o wà láì ó ti di kèfèrí ní nǹkan tó rọra ṣe jẹ́ yẹn
ó ti di kèfèrí ó gbọ́dọ̀ kú ní mọ́mẹ́ǹtì yẹn ó kú dáadáa. àfi kó sáré túwá padà sáré túwá kó lọ kí ìwádà ni tó bá fi lè mọ̀ọ́mọ̀ ẹni ẹ wá tú síbi pé gbogbo nǹkan tó bá ń ṣe lọ́wọ́ tásìkò àṣírí bá fi lè wá wọlé dé tó wá mọ̀ọ́mọ̀ fi nǹkan yẹn tó ń ṣe nǹkan yẹn tásìkò yẹn fi wá bọ́ mọ́ ẹ lọ́wọ́ tó wá fẹ́ sáré lọ sán padà yá tọrọ àforíjì o torí ò gbọ́dọ̀ fẹsẹ̀ kọ́ kó kú báwọn. ibi tí ewu ànábì yọsọ̀ láti àṣírí ilẹ̀ lọ́tọ̀ báyìí ni. abẹ́rẹ́ nǹkan báyìí ní ìsìn báyìí láti àṣírí òun dá wà lọ́tọ̀ ni kò dá àwọn tó kù mi náà lọ́lá o tọ́lá kúnú ẹ̀ ṣùgbọ́n tí àṣírí yẹn ó nípa gan ó ní wéètì gan. ẹ̀rí ni man taraka salata al-asri muta'ammidan faqad habata amaluhu. ẹnikẹ́ni tó bá fi lè gbé ìrun àṣírí kalẹ̀ tó mọ̀ọ́mọ̀ gbé jù kalẹ̀ iṣẹ́ ẹ̀ ti bàjẹ́. níbi iṣẹ́ ti bàjẹ́ yìí ní ìsìn àwọn àfáà tó dá sí irú Ibn Hajar náà ń dá sí òun tiẹ̀ sọ pé bí yẹn bá gbérun àṣírí jù kalẹ̀ ó ní mọ̀jáàsì tẹ̀síbí ní pé ká sọ pé ó fẹ́ jọ ẹni tíṣẹ́ ti bàjẹ́ ni ẹ wo bá dé ṣe lọ straight o ẹ wo wàhálà táwọn àfáà mi kó wá sí o pé ní sọ pé ṣe bàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ báyẹn náà pé ó fẹ́ jọ ẹni tíṣẹ́ ti bàjẹ́ ni a wá béèrè pé ó fẹ́ jọ yẹn reference wo làá fi mú jáde. àfáà kan ní iṣẹ́ ò bàjẹ́ iṣẹ́ ti dínkù ni àwọn àfáà mi náà nù pé nùsọ́ọ̀nù ló bá iṣẹ́ pé ìdínkù ti bá ládà iṣẹ́ olóore tó yẹ kó rí ó ti dínkù bí ó ti ní òṣùwọ̀n iṣẹ́ olóore bíi 50% níwájú Allah tẹ́lẹ̀ èyí tó ṣe ń jọ yẹn ń kọ́ wọ́n ti bẹ́ bí 45 kó mẹ́kù fi kókó 5 àfi tó bá sáré túbá padà ó tọrọ àforíjì kó lọ sọ àwọn yẹn padà bá fi lè kú bẹ́ẹ̀ iṣẹ́ ti dínkù àwọn kan tó bẹ́ẹ̀ àwọn abéèrè pé àdìsí yìí kílẹ̀ man taraka salata al-asri muta'ammidan faqad habata amaluhu iṣẹ́ ti bàjẹ́ Ànábì sọ àbàtọ̀ ni kò sọ pé náà kọ sọ. àwọn kan ní ìtumọ̀ òbútù ní òye yín náà ìtumọ̀ òbútù àwọn bá tó bẹ̀rẹ̀ sí ní dá aláàmú nínú lógà. àwọn kan ní pẹ́tọ̀ iṣẹ́ ti bàjẹ́ tẹ́ ẹ sọ yìí ní ìsìn ṣé gbogbo iṣẹ́ olóore tó ṣe ń gbèsè ayé ẹ̀ ló bàjẹ́ ni àbí iṣẹ́ ọjọ́ yẹn nìkan ló bàjẹ́. àwọn kan ní iṣẹ́ ọjọ́ yẹn nìkan ló ṣe olóore tó ṣe ń jẹ́ náà gbogbo òrun tó kí ń jẹ́ náà sàárà ọjọ́ náà dáadáa ọjọ́ náà gbogbo àsìkáàrù ọ̀rọ̀ dáadáa ọjọ́ náà gbogbo ẹ̀ ti bàjẹ́ tíjọ́ yẹn nìkan ni tíjọ́ kejì tíjọ́ tó ti ṣe lẹ́yìn ìgbésí ayé ẹ̀ sẹ́yìn ò sí ń bẹ̀. àwọn kan ní rárá o torí káwọn mú pé amalu yìí ní ìsìn pé Ànábì ò gbé wá ní jámù wàhálà. àwọn kan ní ńlá gbogbo iṣẹ́ olóore ẹ̀ ló bàjẹ́ ó di kèfèrí nù ní pé ìbàjẹ́ tí ń bẹ ń bí ìbàjẹ́ kúfùrù ni kì í ṣe ìbàjẹ́ pé ṣé yẹn máa ń ṣe pé ṣé ara ní pé kúfùrù ọjọ́ kan tó ṣe pé ìyẹn wá ṣe kúfùrù lánàá pé kúfùrù tàná yẹn ó ti bá nà lọ àná nìkan ló bá lọ kó àfẹ́tà àwọn tó kù tó pọ́sibù ni ẹni bá di kèfèrí lé ní ìsìn gbogbo iṣẹ́ lórí ẹ̀ ló bàjẹ́ wà nígbà kèfèrí tó ṣe lé ní yẹn iṣẹ́ olóore tèmi nìkan ló bàjẹ́ tí gbogbo àwọn tó kù sí ń bẹ̀ ààrẹ rí ìyún tí ń ta gbọ́yé ni pé kí ni iṣẹ́ ẹ̀ ti bàjẹ́ tó mọ̀ọ́mọ̀ gbénu jù kalẹ̀ tí ò kírun ó mọ̀ọ́mọ̀ ní o ìyẹn lè sùn gbàgbé kò lẹ́ṣẹ̀ o ìyẹn lè síkì kó má lè ráyè kírun kò lẹ́ṣẹ̀ o bí ọba tọ́láfíà bá ń bẹ lórí ìjòkó lè fi lórí ìjòkó ṣùgbọ́n wá dé pé yẹn wá dákú lọ ó múná lọ ó kú dànù kò jí bọ̀rọ̀ kó tó jí àsìkò òun ti lọ àbórí ẹ̀ yí láàrin méjì kó tó gé iná ọpọlọ padà àsìkò òun ti lọ àwọn nǹkan tó ṣáà lè báwọn ìṣẹ̀yà àmójúkò ń bẹ ẹni bá mọ̀ mẹ́rin. tọ́ àdìsí náà ń bẹ nínú Muslim ń bẹ nínú Nasa'i ń bẹ nínú Bayhaqi tó àdìsí Abu Basra ní al-Ghafari so òun ló wá ń sọ pé anẹ́sà sọ́lá ń sọ yìí pé Ànábì ní inna hadhihi salat furidat ala man kana qablakum fayudayyuha Ànábì ní iṣẹ́ nínú àṣìta sọ fún yín ń kọ́ wọ́n ṣe lọ́rùn ọyàn fáwọn tó ṣíwájú yín ni tí wọ́n ra láre
àmàni àfàdọ̀ àléyà ẹni tó bá fi lè wá ń ṣọ́ àsìkò oorun nì tó ń ṣọ́ àwọn àsìkò oorun tó ti yé ṣùgbọ́n àsìkò àṣírí tó wá nípọn tó wá ń ṣọ́ dáadáa gidi gan kana lahu ajruhu yóò marratayn yóò gba ẹ̀san ẹ̀ nílọ́po méjì ẹ̀rí òun ṣọ́ ó tó wá kì ó ṣọ́ wala salata ba'daha kò sí ìrun ní ẹ̀yìn sọ̀láàtì ilẹ̀ àṣírí mọ́ o hatta yatla ashahid ó dìgbà tí ilẹ̀ bá ṣú tí dáwọ̀ bẹ̀rẹ̀ sí ní jáde ní lókè tó lẹ́yìn àṣírí ó tún di tílẹ̀ bá ti ṣú mọ́gírìbì kankan tí a lọ kí. Àyá Al-Qur'an mẹ́ta là ní bismillahir rahmanir rahim tálà ń sọ̀rọ̀ mẹ́ pé fawailun lil musallin ègbé kó máa jẹ́ àwọn olùkírun kan alladhina an salatihim sahun àwọn tí gbàgbé máa ń mú wọn kó ń bẹ àwọn àsìkò oorun wọn ẹ̀rí àwọn olùkírun kan tó máa ń gbàgbé àwọn àsìkò oorun wọn abẹ́rẹ́ nǹkan ègún tí ń bẹ nílẹ̀ kalẹ̀ fún ẹni tí bá tún gbàgbé àwọn àsìkò oorun káfí wá rí pé sọ̀láàtì àṣírí ńkọ́ òun tún ṣe kí ni òun tún yàtọ̀ tá a gbọ́dọ̀ ṣe kí ni o tá a gbọ́dọ̀ fi ojú commonize òun tiẹ̀ gbogbo òun náà ni o gbọ́dọ̀ fi commonize o gbogbo òun náà ni o mo tún fẹ́ wá àdìsí ẹ̀yẹ̀ kan sí kí n tó máa lọ ni. àwọn àdìsí pọ̀ gan tó bá kí gbogbo àwọn àdìsí tá à ń ka yìí o kì í ṣe bí a pè yẹn nìkan o. àdìsí Ibn Abi Shayba ni àni Ibn Umar ó tún ní àyànṣà sàn sọ pé man taraka salata al-asri ẹni bá gbé ìrun àṣírí jù kalẹ̀ hatta tajiba shamsu min ghayri udhri títí tí òun fi wá wọ̀ láì ní excuse kankan o kí àṣírí tóun fi wá wọ̀ láì ní excuse kankan fàkà annama wàtàrà aláwo wàmẹ́là irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ ó dàbí ẹni tó ti deny mọ̀lẹ́bí rẹ̀ àtọ́láàgùn rẹ̀ ni nígbà tí yẹn ti abstract ara ẹ̀ kú níbi sákùn tí fi ń jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ẹ̀rí pé sọ̀láàtì àṣírí yẹn ńkọ́ ó le gidi gan òun tún nípọn bí àwọn ohun tó kù ẹ ká tó lọ wọnú ọlá sọ̀láàtì àṣírí àdìsí náà bẹni Muslim ní 656 àníbi sàtàn sọ fún wa pé abẹni man salla al-isha'a ẹni bá kí irun ìṣá fi jama'a tó kí pẹ̀lú àwọn jama faka annama qama nisfa al-layli yóò dàbí ẹni tó jí nídàájí òru ìyẹn náà fìlà tó ṣàdúrà ń bẹ bẹtí ọlá àṣà yìí náà ní kìmí tó wà ní man salla subha ẹni bá kí irun subuhi fi jama'a tó kí ní jama faka annama salla al-layla kulla yóò dàbí ẹni tó fi gbogbo òru tóru ti bẹ̀rẹ̀ báyìí tó fi mọ́ paun yóò dàbí tó fi gbogbo ẹ̀ kírun ká tó lè mọ láti ń bẹ fún ìrun jọmọ́ ìṣáì àti àṣùbà ẹ̀rí ká tó wá mọ láti ń bẹ fún ìrun àlàásàrì lọ́tọ̀ àwọn tó kù náà ń kọ́ àwọn náà ṣe kí ni àwọn náà ní wọ́n ní ọlá tí ó pọ̀ púpọ̀ gidi gan tí a gbọ́dọ̀ ṣe kí ni o tí a gbọ́dọ̀ fi ojú di so mo rò bóyá kádùn ń bẹ̀yẹn náà ayébẹ̀bọ ni so àwọn lọ sí náà lè Quran Suratul Baqarah Quran chapter 2 verse 238 Allah sọ fún wa ń bẹ̀ bismillahir rahmanir rahim Allah ní hafizu ala salawat Allah ní ẹ máa ṣọ́ àwọn ọ̀run kẹ́ ẹ ṣe kí ni o attend constantly to prayers ẹ̀rí wá sọ̀láàtì lè wùstọ̀ ẹ̀rí wà qumu lillahi qanitin àti sọ̀láàtì lè wùstọ̀ àwọn asàrò kan tó sọ fún wa pé ìrun àṣírí ni sọ̀láàtì lè wùstọ̀ ń túmọ̀ sí àwọn kan sì ní pé rárá irú àwọn Abdullahi ibn Abbas àwọn ní kì í ṣe sọ̀láàtì lè wùstọ̀ kì í ṣe àṣírí ìgbàrá àwọn èèyàn bíi àwọn àbúrò gan Hashim gan Aisha wọ́n pọ̀ báyìí báwọn táwọn àgbẹ̀ sọ̀rọ̀ àti ìwòsàn nǹkan pé ọ̀run aláṣẹ aláṣẹ àti àwọn àgbẹ̀tọ̀ hafizu ala salawat ẹ̀ṣọ́ àwọn àmì ó wá parí àyà pẹ̀lú kí ni wà qumu lillahi qanitin ààrẹ rí ẹ̀jẹ̀ ni tí ó máa dìde tó fi ń wò bí àṣẹ Allah ẹ̀jẹ̀ tásìkò ló bá tó ẹ̀ dìde kẹ́ ẹ fi wò bí àṣẹ Allah eléyìí ni tí a fẹ́ bára wa sọ lénìí
kí a lè bá mọ pàtàkì ìrun àti kí ni àti ewu tí ń bẹ níbi ìmáa gbé ìrun jù sílẹ̀ àti bí ká mọ̀ pé bá a ti ṣe máa ń lo ọ̀rọ̀ àwọn àfáà àti bára wa sọ̀rọ̀ láì mọ iye ìgbà bá ṣe ń lọ̀rọ̀ àwọn àfáà ẹ̀rí ẹ̀gbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń kọ́ kálá ṣàánú wa pẹ̀lú bí àwọn ọ̀fẹ́ ẹnu ni kéèyàn wá wò ṣùṣùn kó wá sọ pé ọ̀rọ̀ àwọn àfáà làá fi gbẹ́sìn yìí táwọn àfáà táwọn gan ń jẹ́wọ́ pé tọ̀ ọ̀rọ̀ táwọn bá sọ tí ò bá ti bá ọ̀rọ̀ ànábì mu tí ò bá ti bẹ́rí mu ẹ fọ̀rọ̀ àwọn ilẹ̀ kẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́ ọ̀rọ̀ ànábì ni kẹ́ ẹ lò ẹ̀yìngbà tí wo bá wá kẹ́kọ̀ọ́ bó ti jẹ́ kó kẹ́kọ̀ọ́ báwo ló ṣe wá fẹ́ mọ̀ táwọn àfáà bá ṣe mistake àwọn àfáà náà sì ń ṣe mistake dáadáa tí wọ́n á tún kọ tíra mi tí wọ́n á fi correct the previous tíra wọ́n ń ṣe mistake dáadáa ìgbọ́n tí wo bá ti kẹ́kọ̀ọ́ jiná gbogbo ẹ̀ ló máa lò papọ̀ àti ti mistake o àti èyí tó correct gbogbo ẹ̀ ló máa jàn pọ̀ ó sọ báyìí ń bí àwọn àwọn àfáà àdẹni tó ní episode A and B 1 and 2 so ìwọ ló ti ní fọ́ọ̀tì o lo kẹ́kọ̀ọ́ bó ti jẹ́ kó kọ́ ẹ̀kọ́ ló ti báyìí ní ìsìn báyìí ayé nìkan sọ fún mi pé àfáà kan ń bẹ tẹ̀ máa ń sọ fáwọn pé káwọn máa gbọ́ wá sí kí ni kí ó lè ṣe fún yẹn ẹ ṣáà jìnà sí pé ẹ ṣáà jìnà sí máa ń pariwo ẹ jìnà sí máa ń pariwo fáwọn àwọn sì ń gbọ́ nǹkan tẹ́ ń sọ àwọn ní pé àfáà yẹn ẹ mú rẹ́fẹ́rẹ́nsì wá náà bá a kì í ṣẹlẹ̀ ń kà yìí àwọn tí sì ń sọ fáwọn káwọn jìnà sí ilé kẹrì àwọn ń gbọ́ tiwọn náà wọn ò rí nǹkan kà gba àjá sí pé wọ́n kàn ń bínú yín ni wọn láìkí ara o ẹlòmíràn ní wàláì àbá wàláì ọ̀dọ́ yín lọkàn mi wà o wá sì ti ń lé ló tẹ́ mi lọ́rùn o ṣùgbọ́n ẹ̀rù ń bà mí ni o ìfẹ́ kan máa kẹ̀mí jábà tíyà mi ṣe kí máa ń fẹ́ sọ̀rọ̀ tó nígbà tó bá dọ̀rọ̀ yín kalẹ̀ táwọn bá ń sọ bá ní àbí wọn náà ti jọ́ yín ẹni wọn náà ti jọ́ yín ẹni. èèyàn kan sọ ń jọkọ pé ó sọ fẹ́yìn kan pé yín máa gbọ́ wàásù ẹ̀ mọ́ kódà wọ́n máa ṣí àwáàsí ẹ̀ gan abẹ́rẹ́ nǹkan kí wọ́n tún lọ ń báyàn jà ẹni tó máa ń ṣí àwáàsí mi wọ́n tún lọ ń bá àjàkà wọ́n máa ṣí àwáàsí ẹ̀ mi ní kó má gbọ́ wàásù ẹ̀ o wọ́n máa ṣí àwáàsí ẹ̀ wọ́n máa ṣí àwáàsí ẹ̀. òun níjọ́ tí eléyìí tó lóun mú fún lu aṣọ tí ń sọ kótókó ti tẹ́nì kan wá kọ́mẹ́ǹtì sábẹ́ fídíò ẹ̀ pé báwo ló ń ṣe lè rí wàásù ṣéèkì Jàbàtà gbọ́ ẹ̀rí wọ́n ní tí a bá fẹ́ lọ gbọ́ wàásù àfáà Jàbàtà tí ò bá ṣọ́ra yóò sọnù ìwọ tó já sí pé àwọn tí wọ́n ń gbọ́rọ̀ tiẹ̀ gan tí wọ́n ti sọnù gan tí wọ́n padà kú ń bẹ̀ gan testify ní pé àwọn tí ń fura sáàfà yẹn ti pẹ́ àwọn kan ṣe ń wò náà pé táwọn tí wọ́n gbọ́ nǹkan tẹ̀ ń sọ yìí àwọn ti dìbì ti wòlé dànù àwọn ò gbádùn náà ní Aslan àwọn èèyàn tẹ ó wá lọ́wọ́ mú tọ́pìkì bí yẹn ó wá mú tọ́pìkì àfa aláàfà pé kí ni ìṣòro ti tiẹ̀ ọláàfà Jàbàtà ló wá mú àfà èmi náà sọ̀rọ̀ nípa bàbá Tajulẹ̀ Adabi tó bá dọ̀la inshallah bàbá Tajulẹ̀ Adabi ṣebí Adabi yà ni ẹ ló ń kílèmù ó sì lọ bẹ ń jò ní wọn ń fọlá ìṣàdúrà fún wọn pétọ wọn làbá Tajulẹ̀ Adabi fún ládùbàríkà ó sì ń ṣe àmì wọn náà tún padà àdúrà sí ibi ọláláháúlà àfàláháúlà èmi náà wá ń sọ̀rọ̀ nípa ǹjẹ́ wòlíì ni bàbá Tajulẹ̀ Adabi tíra táwọn ọmọ kí wọn kókó kọ nípa àwọn mérékù tó ṣe ń bẹ ń bí àwọn abẹ́rẹ́ kì í ṣe irú èèyàn báyìí yẹn máa ń fọlẹ́ ẹ̀tọ́rọ fún yàn kò sẹ́nìkan tó yẹ kán fọlẹ́ ẹ̀tọ́rọ ní Aslan bọ̀ irú àwọn èèyàn báyìí kọ́ wá fi rú ọlá èèyàn báyìí tó ṣe nǹkan báyìí tọrọ fẹ́ tó ní wọn àfa àsúnà kó sì máa ṣàbẹ̀wò kó wá kún lẹ́yà iná wà mú tọ́píìkì kọ́ ni wọ́n gbọ́n ní àlè kì í ṣe òwe eré o kì í ṣe òwe gidi òwe náà àwọn òwe òṣì ilẹ̀ Yorùbá náà nù àlèbò ìwọ́n tó sọ fẹ́ ni pé bí ọkọ yẹn ṣe bọ́kọ rẹ̀ ṣe ń kẹ́fín sí ọ tí ń jọ ẹ̀hún àlè náà ń lọ́gbọ́n ìbílísù ti ṣẹ̀ náà tóun náà ń kírètì bí wọ́n ṣe rò pé ó gbọ́n àbí ẹ̀kọ́ ni olóòlọ́gbọ́n jù olóògbọ́n àgbọ́n ọ̀gbọ́n ju ọgbọ́n ẹ̀dẹ̀kẹ̀rẹ́ yóò amúlọ́gbọ́n yóò amú ugọ̀ tí wọ́n lọ́wọ́ mú ọ̀rọ̀ àfa aláàfà tó fún tọ́píìkì èmi lèmi ń tákù ẹ̀ àfa ò mọ̀ ẹ́ rí àfa ò mọ̀ pé ẹ̀ sì sì gan mo orúkọ ẹ̀ gan wọn gbọ́ orí kò tí wọn ọdún náà ti rẹ̀ ń gbèsè ayé wọn gan náà jìn àwọn tá a bá fi ẹ̀ràn nìkan ló kù náà lẹ́nà ti pé àbẹ́lẹ̀ káwọn rí ẹ̀rí àbẹ́lẹ̀ káwọn sì ẹ̀gbọ́ ẹ̀rí àwọn òrí ẹ̀rí láyé àwọn ló wá ń mú tọ́píìkì ló wá ń ran yín mọ́ ó sì lẹ́rìí ń gbèsè ayé náà fóònù ló ń tẹ̀ èmi ni wọ́n fi ń sọ̀rọ̀ sí indirectly èmi náà wá lọ́ọ́ mú bàbá Tajulẹ̀ Adabi yín yẹn àyẹ̀bẹ̀kọ́ yín wà ń sọ àwọn nǹkan tó sọ tó wọ́n kọ àtàwọn tíra yìí náà tó kọ àwọn tíra àbàmì tí yẹn lè rí kà báyìí kí yẹn náà àfáyẹ̀sìn kó sì kọ tíra àgbákò ká má lè rí kà kò jò èdè lágbáwá kò jò èdè àlùjọ nínú ẹ sì pé ń tíra àbá àwà mú àyẹ̀bẹ̀kọ́ ni àtẹ̀wọ̀n táwọn ọmọ èkì àbá ti kí n kírun ìyá wà mú un náà pé tọ̀ nínú àfáà Jàbàtà
Sheikh Jabata àti Sheikh bàbá Tajudeen Adabi ta ni wòlíì alẹ́ ní eré káyọ̀ wá kọ́mẹ́ǹtì àáfin nọ́mbà lẹ̀ wọ́n pè wọlé ẹ bá lóun wá fẹ́ òun fẹ́ ọ̀pọ̀ọ̀sì ẹ̀ kó mú rẹ́fúrẹ́ǹsì ẹ̀ wá tíra àwọn ọmọ ẹkéwù ẹ̀ náà nílò fún un tíra àti tiẹ̀ fún ara yìí ní àti tàyẹn ọmọ ẹkéwù ẹ̀ tí wọ́n kọ́ ń pa ẹ̀ náà nílò fún yín ní ìdí wàhálà kankan kò sí wàhálà kankan wà á yanjú ẹ̀ síbẹ̀ wọn ò pé tọ̀ inú ẹ̀yin tẹ́ ń bọ àfáà tẹ́ ń sin wòlíì tó ń fọlá àfáà tọrọ fún àfáà súnà tí ń ṣe ámì tó kúnlẹ̀ bí oníbàárà síbẹ̀ tó ń tẹ́wọ́ yà ń bẹ̀ tí tún ń ṣàdúrà padà fún ọlọ́lá áúlà àfàlà áúlà àwa sọ̀rọ̀ nípa ìyẹn náà ẹ wò kájọ kí kálukú jọ fúnra wọn kó láti bẹ̀ wọn ìwọ ní nǹkan tó fi sọ̀rọ̀ ẹ̀sìn ayé ẹ̀fọ́ ni láti ní ìlọ anybody nílẹ̀ Yorùbá yìí mo sọ ní gbogbo àgbáńlá ayé gan tiẹ̀ ni ní gbogbo àgbáńlá ayé tó bá sọ̀rọ̀ sí Sheikh Jabata tó bá sọ̀rọ̀ sí wọn ní nǹkan tí wọ́n sọ ní nǹkan tí wọ́n ṣe tí kì í ṣe bí apò ìlú rẹ̀ wá ó tiẹ̀ wá lẹ́rìí jù wọn lọ lọ́rọ̀ mímọ̀ sí ìmọ̀ marhaba ṣùgbọ́n ní ọ̀rọ̀ àbùkù ní gbogbo àgbáńlá ayé kò sẹ́nìkan tí ó sọ tí ò ní gba èsì ó jẹ́ dókítà ni o ní Nàìjíríà yìí ni o not over the world bó jẹ́ pòfẹ́sọ̀ ni o ohun torí owó jẹ́ ohun tó dáa fún yín dùn gbèsè ayé ni pé kẹ́ má sọ̀rọ̀ àfáà mọ́ kẹ́ ẹ̀ sì máa sọ̀rọ̀ kìtàbù wà súnnà yìí náà pé tí ẹ̀ bá sọ̀rọ̀ kìtàbù wà súnnà tẹ́ bá sùn rẹ̀ ní jíire o orúkọ yóò máa lọ ni mo tẹ́ bá sọ̀rọ̀ kìtàbù wà súnnà tàrí pé ẹni yìí ṣe mistake ń bẹ̀ yẹn ni o kì í ṣe èèyàn bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní kéèsì yún gbọ̀nkẹ́ wa mọ́rọ̀ àfáà sẹ́nu àjọ bẹ̀rẹ̀ síra wa àjọ kóra wa nu àwọn àfáà tẹ́ ẹ̀ sì lọ ń bá ńlẹ̀ lágbáwá àwọn àfáà yẹn ò ṣẹ́ o irọ́ tẹ́ ẹ lọ ń tébù fún wọn tẹ́ ẹ lọ ń gbé kalẹ̀ fún wọn làwọn àfáà yẹn fi ń ṣe fátíwá ń pa sheik ṣùgbọ́n jẹ́ tó bá padà wá jẹ́ táwọn àfáà yẹn bá wá ń gbọ́ ohun tí sheik ń sọ ẹlòmíín túbá nu wọn ni pé kálukú ń tọrọ àwọn túbá ni mo ráwọn èèyàn tí wọ́n ń túbá nígbà tí mo sọ̀rọ̀ sheik yìí tí wọ́n ń tọrọ àforí báwọn aráàlọ́rin ti tọ́jú ọ̀rọ̀ àfáà yẹn fáwọn làwọn náà ṣe gbé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tí wọ́n sì ń gbọ́ yín ẹlòmíín ò gbọ́ wá sí àfáà rí ń gbèsè ayé ẹ̀ tó fi ń bínú àfáà láàfáà ẹlòmíín hatred detective mi sí nú bíi síìdì tó ti wù òun ló lóun fẹ́ẹ́ fi lọ fi gbọ́ wá sí àfáà yẹn hatred ní fi ń listing kò fẹ́ tí gidi listing bí ó máa ṣàǹfààní nígbà táwa ń pè ọ̀rọ̀ àfáà tá à ń ṣàlàyé ọ̀rọ̀ àfáà ó wá ń clear sáwọn èèyàn kódà wọ́n tún wá líǹkì wá sí wọn kàn pé ẹ fún wọn líǹkì wọn àwọn tó láwọn sísítà nílùú lábúròdù tí wọ́n tún ń gbọ́ wọn tí wọ́n ń ṣe mẹ́ta wọ́n ń ṣe mẹ́rin wọ́n ń ṣe márùn tí wọ́n máa ń gbọ́ wá sí wọn dáadáa àyẹ̀wò ẹ̀kọ́ ni ó ti clear gan ẹ̀mọ̀ nǹkan tá à ń sọ ẹ̀yin àwọn èèyàn gbà púpọ̀ pé fàájì lẹ́ ń ṣe gbogbo àwọn Saheed Shittu yẹn àwọn oníyàwó mẹ́ta yẹn àwọn Moboluaso gbogbo àwọn yẹn ṣùgbọ́n Kutubi ń tiẹ̀ ọlákánú àwọn èèyàn jìn bí ìmọ̀ ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sì ń gbọ́ wọn náà àwọn tí wọ́n tírèènì lórí làákàyè tiwọn náà ni wọ́n ń gbọ́rọ̀ wọn náà fi rò pé òun nímọ̀ nǹkan kan òye òun náà ń pa ẹ̀sìn o níbi ìbéèrè lẹ́ẹ̀ ti máa rí tí bá ń dá sáwọn fatuwa lẹ́ẹ̀ pé àáfàá yìí sì nídìí ẹ̀kọ́ àdìsí òye àgídá òye nǹkan kan òye báwọn tó pè láàfáà náà ṣe òun onírú alálùbọ́sà ẹnìkan tó máa ń kẹ́lẹ̀ alálùbọ́sà gbá àáfàá Abdulgani mú Abdulgani dánpẹ ní Abubakar àfa àwọn ní Amukoko yẹn mò ń wo bí màá ti yàn wo ẹ mọ kí ẹ máa wo Sanyẹ̀dá àti Kamilu Kọ̀ǹpó wọn jẹ ń ṣeré níbẹ̀ ni ogun wọn ọ̀rọ̀ àfa ni wọ́n ń kóòtì tíra àfa ni wọ́n ń kóòtì ẹ̀rí aládùbọ́sà àwọn amádìsí àtẹ̀rí ẹ̀ kodò Abdulgani ní tiẹ̀ náà fáyẹn náà sọ̀rọ̀ ní títí ẹ̀ àfa náà tẹ̀rí gbogbo nǹkan kodò ọkọ̀ fàyìmọ̀ iye ọdún dìfẹ́ǹdì Alábí àti Alábí àti Pasuma gbogbo ọkọ̀ fàyìmọ̀ iye ọdún dìfẹ́ǹdì Alábí náà Ali Hasan ní Alábí ni àti kí lórúkọ eléyìí tó kúrú yìí kí lórúkọ náà tó náà ń jẹ náà Èjìgbò àbí kí lórúkọ àfáà yẹn Àsákì Èjìgbò àwọn kan bára wọn fa Alábí là Àsákì Èjìgbò àti kí lórúkọ ti lọrin yìí náà tó sọ pé ẹ̀tọ́ ni mùsùlùmí ẹ̀tọ́ ní alùsùn nẹ Sàrùmí Àsákì Èjìgbò àti Sàrùmí wá mú ọjọ́ nìkọ́ọ̀ṣì kí ni mòdù Alábí tí Alábí ṣe oníbídíà àríkò ìṣe oníbídíà wàláì mòdù àwọn méjèèjì nìyẹn lọ́bí ń ṣe nǹkan ṣe nígbésí ayé Sàrùmí tẹ́lẹ̀
ṣé kúfúrú mọ́ayà ní bẹ lọ́dọ̀ tiẹ̀ ló fi máa agree pẹ̀lú wọ̀dù wọ́n jọ ń fẹ̀ fún báyìí wọ́n tún ṣe pósítà wọn ló wọn báyìí pé kọ́ tó wá jọ ìwọ̀n bẹ́ẹ̀ kẹ́ ṣẹ́sìn rè tíra kan báyìí mo ilé ní lórúkọ àfáàyè náà tó sọ gbogbo àwọn àlàhàgbà wọn ẹ̀ṣẹ̀ tíra yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ tí ṣé kìlọ̀ bí nǹkan o àfáà mi àfáà gbà mí náà ní múlùkùrọ̀ ni tó lálàṣẹ alábíyẹn kan láwọn àwọn kọ̀wá ìdè lọ́wọ́ àrídà tí wọ́n kó wọnú ẹ̀sìn tó lálàṣẹ ń pẹ́ tọ̀ alábí yìí ó pe tíra yẹn ní siyanatu salaf ọ̀rọ̀ tó kọ tíra yẹn ni siyanatu salaf min wasiwasati watalibisi ali alhalabi lórúkọ tíra yẹn ó kọ gbogbo ẹ̀ báyìí lé mo kà èyí náà mo kà á tán èyí náà ni mo rí èyí náà mo kà á tán bí báyìí náà alábí tá a lè ń dìfẹ́ǹdì rí Sheikh Rabi náà sọ títí wọn. ẹ wo àwọn yẹn tẹ̀ ń ṣe fíìmù ní èmi ò tẹ̀ rí nǹkan kan lára àwọn yẹn tẹ̀ ń fẹ́ mú náà àwọn ọmọ kí wọn tí wọ́n tírẹ̀nì lórí agbọ́nrin mẹ́ntálítì wọn náà ni wọ́n ń gbọ́ wọn ọ̀rẹ́dì náà alálùbọ́sà tó wọn ò mọ nǹkan kan tí a ti gbé ọ̀rọ̀ kọ̀rìdọ́wì ọ̀rọ̀ gbogbo àwọn àfa kàwá àwọn ìkíwáni lòun náà rẹ́dì náà tó sọ pé tọ̀ ó ní ìkíwáni táwọn bá dé lè lágbáwá tó bá bí àwọn léèrè nípa ìkíwáni àwọn ó sọ pé ìkíwáni nǹkan pé àkèfèrí ni wọ́n táwọn bá dé Nàìjíríà àwọn á change ẹ̀ bóun ṣe ń ṣe mùnáfíkì tiẹ̀ káàkiri lọ́hùn tiẹ̀ ó wá lálà ṣe àbùgẹ́nì òun sọ pé ẹ lè protest against olórí àbùgẹ́nì àfa àbùgẹ́nì Abubakar ti sọ pé kò sáàfáyà kan kò sáàfáyẹ̀sìn kan tó fọwọ́ sí kéèyàn protest against olórí ní alálùbọ́sà bá ka àwọn àfáyẹ̀sìn bíi mẹ́ta bíi mẹ́rin fún un nígbà Farukusi ńkọ́ ṣé Farukusi ṣé wàá bàdá òun náà ó ní ṣé sọ́ọ́lì wùsẹ̀ mi wọ́n bí wọ́n léèrè àwọn náà ní anẹ́ẹ̀lá àrọ̀ bá sàǹfì àwọn ò rí wọ́rínẹ́sì kankan nínú ẹ̀ náà tó bá ti pàmì tiẹ̀ ó tún dárúkọ àfa kan Muhammadu Buhari yẹn náà mo ti rí fídíò Muhammadu Buhari àfa yẹn Muhammadu Buhari mo rí fídíò wọn táwọn náà tí wọ́n lọ gbé ọ̀rọ̀ Sheikh Jabata lọ bá wọn nílẹ̀ lábáwá ọ̀rọ̀ Sheikh Jabata ti dọ́dọ̀ Muhammadu Buhari yẹn wọ́n wá rí fatiwa tí Muhammadu Buhari yẹn ṣe nípa Sheikh Jabata ń ṣe rọ́dù sórí YouTube ní lágbáwá mìíràn sẹ́ǹdì ẹ̀ sórí YouTube ibi tó wá máa rìn dé yóò rìn dé yóò kàn àfa lára wọn á mọ nǹkan tí Sheikh Jabata tí wọ́n ń sọ wọn lọ pọlọ máa àfa Jabata lọ́hùn pé wọ́n sọ pé ṣíbí kẹfìrí ẹ̀mẹ́ ṣíbí jẹun kẹfìrí ni àfa sì ń sọ fún Nàìjíríà pé ẹ dárúkọ ẹnìkan táwọn pè ń kẹfìrí torí pé ó ń lo ṣíbí rí dáhùn ẹ wá lọlẹ lọ́wọ́ ẹ ṣe máa lọ náà ẹ ti lọ Yemen ẹ ti lọ Jordan ẹ ti lọ Sudan ẹ ti lọ Turkey ẹ rí nǹkan rí mú bọ̀ àwọn àfa táwọn ò mọ nǹkan kan tí wọ́n tọ́wà lórí ọwọ́ ara wọn jẹ́jẹ́ ẹ tún lọ bá wọn láníyàn pé kẹ́ ẹ tiẹ̀ ráàfà kan tí ó bá yín kọ̀ǹdé ẹ̀mú Jabata ẹ wá gbé sí YouTube ayé ẹ̀kọ́ wọ́n ń pa àwọn ẹni rìsálà kíní kan rìsálà lórúkọ péjì yẹn rìsálà ó wà ní YouTube àwọn náà lọ gbé ọ̀rọ̀ Sheikh lọ bá Sheikh Buhari Muhammadu Buhari yẹn ti wá sọ̀rọ̀ nípa Sheikh Jabata ó ti fáyìn báwọn náà àwọn náà wọ́n á gba ọ̀rọ̀ màá ṣe ń nára dábàá lórí YouTube ń sẹ́ndì ẹ̀ síbẹ̀ yóò kàn án náà lára àwọn èèyàn mọ̀ nǹkan tá à ń sọ Nàìjíríà kò sí pọ́lẹ́mù mẹ́ẹ̀ kò sí wàhálà gan ó simple gan ó rọrùn ẹnì ṣó àwọn tó lè pé yín gbèsè ayé ní kálukú wà lórí ọwọ́ ẹ̀ kálukú máa sọ títí ẹ lọ á sì máa sọ nǹkan tó dáa àkọlà sọ wàá bá gbọ́dọ̀ àwọn ọmọ kan tí wọ́n wá jẹun kánú kan tẹ́kọ̀ọ́ ó dùn wọ́n lára kan irú Kutubi náà sọ sí Sheikh Jabata Kutubi ń bẹ̀ wọ́n lẹ́nlẹ́ mi báyìí tàbí àwọn gbọ́dọ̀ àwọn gírò oníyàwó mẹ́ta tí yẹn ti ẹ̀kọ́ sórí ẹ̀ tí ẹ ti pọ̀ jù lọ kó rẹ̀ síyàwó mẹ́ta ń da ẹ̀ àtàwọn míì náà tí wọ́n jiná àbí ṣé àwọn ẹ̀dàkùn àfáà súnà wọn ní bẹ́ Nàìjíríà gan tó jiná gan tá a lè sọ pé àfáà ń sọ̀rọ̀ ẹ̀sìn mímọ́ gan tá a tiẹ̀ ní gan náà ẹ jẹ́ ká tiẹ̀ dá gbogbo ẹ̀ lẹ̀ ká tún ṣà ta ni nílẹ̀ Yorùbá yìí tá a lè fi wé Sheikh Jabata níbi ìmọ̀ ọ̀lànà fẹ́ kí alàlá ìhà ààfin ṣàpá ààfin yìn wọ́n o wọ́n mọ̀ ni o àtàwọn tí wọ́n jẹ́ mohadis onímọ̀ àgbàlagbàyé gan mọ̀ pé yìí ní màá jiná ebi mo play kí ní àwọn àti Sheikh ẹ̀yà làdúrí fún yín bí tó bá tẹ lọ́rùn kó mú ṣé nílẹ̀ Yorùbá yìí ná ṣé àfáà súnà dókítọ̀ tó yẹ kó gbogbo ọ̀rọ̀ tó ń bá ká ń gbèsè ayé á ní àwọn olùmọ̀ tó sọ pé ṣé yẹn là àfáà ẹ̀sìn wọ́n ka àdíìsì fún á ní lóòótọ́ ànábì ṣe lọ́dún tó ṣùgbọ́n àwọn olùmọ̀ ní a lè má ṣe àfáà ẹ̀sìn nu
ẹnu Ibn Qudama olùmọ̀ ẹni bá bú ìmáàmù ẹni bá tó bá ṣe tọ́ánù fún Ibn Hajar fún Nawawi ìmọ̀ ò lè lọ títí ní gbogbo àwọn àfa àgbáyé ṣé Sheikh Muhammad bin Ibrahim náà ìmọ̀ ò ní lọ títí àfa àgbà ẹ̀mọ̀ àwọn táwọn yẹn ti produce àwọn àfa àti wọ́n jẹ́ àwọn àfa àkùnbá bá sì gan lọ́hùn tí wọ́n ṣé kí ló àwọn Zayd al-Madkhali tí wọ́n gbọ́n tí wọ́n jàrọ́ àwọn Nawawi kankan àwọn ní yóò mọ̀ nǹkan kan fa ṣé àfa dókítọ̀ yẹn lè máa ní ẹ máa pín yẹn kan ló ní bídíà bí ẹ bá ṣe bídíà gan ẹ máa pín ní mùmínú mubtadi'un lára ẹnìkan ìmánì àti kúfúrú lára ẹnìkan ṣe kúkúrí mùmínú mubtadi'un ṣáà àfọ onímọ̀ lélẹ́yìí tó yá sí pé ọ̀rọ̀ ẹ̀sìn á ṣẹlẹ̀ ẹ má lo kúmọ̀ lórí èèyàn àwọn olùmọ̀ lágbàáyé ẹnu wọn ò tí kò pé kèfèrí ni níbi ọ̀rọ̀ mọ̀ àfa onímọ̀ wọn lágbàáyé ẹnu wọn ń kò kẹ́ ẹ tó fún fíìlù mọ̀nsúùbù ní fatia kẹ́ ẹ tó fún mọ̀fún olù ní fatia àfa onímọ̀ lẹ́nu wọn ń kò wá bá gbogbo ìgbésí ayé yín pé tọ̀ eléyìí ni fáìlù agbára fún o eléyìí ni mọ̀fún olù agbára síbò o àfa òní wọn ń sọ yí bẹ́ẹ̀ kọ́ ni nígbà tá a kọ́ tá a mọ̀ tá a fi ń lu àwọn òfin lórí àwọn nǹkan tá a bá kà náà èmi ló wá dé tá a máa pẹ́ ilmu lè járe wa ta'dil tá a máa àwọn dawabit tá a máa àwọn shurut àwọn olùmọ̀ ìyẹn ní táwọn àfáyẹ̀sìn ní dídá sí pé tọ́lẹ̀ ẹ̀sìn bá àfáyẹ̀sìn tí ò ní mọ́ ní àjì ẹgbẹ́ ò dá nínú ẹ̀sìn ó náà lẹ́gbẹ́ ò dá o ẹgbẹ́ ò dá lóòótọ́ ẹ má ṣe ẹgbẹ́ kò dáa yín sì lọ ń ṣe wá àṣẹ fáwọn ẹlẹ́gbẹ́ ẹ dákun kí ni ẹ fẹ́ pẹ̀lú ìyẹn báwọn oníbídíà tí bídíà bá tiẹ̀ wá kírítíkà lẹ́yìn tẹ́ ẹ bá mú un bẹ́ẹ̀ ṣé mùsùlùmí ni ẹ̀yìn sì ń yin jálàbí àwọn àfa àkọ̀rọ̀ àfa àgbangba gbogbo lẹ́ ń kúnlẹ̀ kíkiri àdúgbò lẹ́yìn ayébẹ̀kọ́ ni àfa súnà àni ẹ má kúnlẹ̀ ẹ̀ ń ṣe wá àti káwọn èèyàn má kúnlẹ̀ o ẹ̀yìn sì ń kúnlẹ̀ fáwọn ọba àbẹ́rẹ́ nǹkan táwọn àfa táwọn máa lísìn sí ni àwọn àfa tí ò lè sọ̀rọ̀ bídíà yanjú pòfẹ́sọ̀ tí ò lè sọ̀rọ̀ bídíà yanjú pòfẹ́sọ̀ tí ò mọ̀rọ̀ bídíà tí ń sọ pé àwọn sàhábà gan ẹnu wọn ò kò níbi àkídà pòfẹ́sọ̀ àwọn bídíà Ibn Taymiyyah gan ó ṣàdéhùn fáwọn ọmọ ní bídíà kó òun máa tọ́jú wọn tí wọ́n ti bàlágà ní pòfẹ́sọ̀ ó ti pọ̀ jù àwọn ẹni káwọn amúláàfẹ́yẹsì ń bí nílẹ̀ Lárúbáwá gbogbo àwọn tẹ́ ẹ pé láàfẹ́yẹsì ń bí ohun tí wọ́n ń dánwò ń bí wọn tó bẹ́ẹ̀ ń Saudi wọn lálàṣẹ kan ni àwọn táwọn Saudi ń kọ̀ǹdẹ́mù tí wọ́n ń jà rọ́hà tí wọ́n ń kúnlẹ̀ ní wọn máa kúnlẹ̀ wọn máa tẹ̀lé kòtò fún yẹn wọn máa. àwọn òkú kùmù wọn lórí àbáwọn tilẹ̀ yìí tí ò mọ̀ tó mọ ìlíhàdù ó ti pọ̀ jù mẹ́rin ó ti pọ̀ jù lárúkọ àáfàá kan fún mi lẹ̀ Yorùbá yìí náà pé àáfàá báyìí nǹkan tí ń bá mọ̀ o tí mi ò bá mọ̀ wá ní ìmọ̀ àwa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àáfàá ẹ̀ẹ́dùwà káàkiri àwọn ń lò òde ìyá káàkiri ẹ̀yin lẹ́ ń fò kiri bí ẹyẹ náà fi ń rò bóyá ó yẹ ẹyin bẹ́ẹ̀ ń jáde ayé ń gbọ́ yín ayé ò gbọ́ yín síbi nǹkan dáadáa ẹ̀ṣẹ̀ wá sí ilé òǹkó mọ ẹ̀ṣẹ̀ wá sí ilé olókùú ẹ̀rí kí wọ́n sì kú tán káfá bẹ̀rẹ̀ wá sí àfáà súnà àfáà làwọn yún ẹ ti síìkì ẹni fọ́ọ̀tì láwùjẹ àfáà súnà ẹ̀ṣẹ̀ wá sí ilé olókùú wọn á gbọ́ wá sí ilé olókùú wọn á gbọ́ wá sí dáwọn ẹlẹ́gbẹ́ á ṣe kíṣẹ́ ìṣẹ̀lẹ̀ dáwọn níyàwó gbogbo ẹ̀ náà ṣe káàkiri kíṣẹ́ tí wọ́n wá pọ̀ ń ta àwọn èèyàn ń gbọ́ gan ṣé ibi nǹkan náà tí wọ́n ń gbọ́ àwọn zala ń pẹ̀lú míì nasfati ń pẹ̀lú míì kọ̀ọ̀dẹ́kùn pẹ̀lú míì ansarudi ń pẹ̀lú míì wá sí láì yẹn fi ń gbọ́ yín nù àwọn òṣè yẹn kọ́ wa ń kéwú ẹ lọ lọrin ní ìsìn yẹn mọ́ kéwú kún bẹ́ẹ̀ ni tímútímú láti Kánò láti Ìlọrin láti Èkó láti Ìbàdàn láti Ọ̀yọ́ èmi gan láti Abẹ́òkúta bí ṣe máa ń lọ nù ayé bá ti wà àyẹn ń tíráfù wá kẹ́kọ̀ọ́ mọ́nà àwọn àgbàgbà ńláńlá ní kì í ṣe àwọn ọmọ sanáyò kì í ṣe àwọn ọmọ dájú àwọn tí àwọn àpá ńláńlá gidi gan máa ń kéwú àwọn tẹ́ ẹ mọ̀ náà máa kéwú stáàtì lẹ́mọ̀ ìtẹ́ ẹ mọ̀ pọ̀jà àwọn tẹ́ ẹ mọ̀ lọ ní gbogbo àgbà ńlá yẹn náà wà kò síbi tí wọ́n sí àwọn pariwo mẹ́n àfà ẹ lè fẹ́yìn báyìí tí wọ́n wà sí kán àwọn ò lọ wà sí fóṣù mẹ́fà sí ìsìn àwọn ò lọ àwọn ò tẹ̀ta àwọn ò kó ńlọrin àfà nù pé oṣù mẹ́fà sí ìsìn ní àyà irọ́ mi ò kó ńlọrin
àwọn àfáà tí tún gbé kámẹ́rà dání lọ òde wá sí ni. Nígbà tí a ṣẹ̀dé yunifásitì dókítà mi kan wọ́n kó mi mọ́ra gan púpọ̀, wọ́n kó mi jẹ, wọ́n fẹ́ràn mi dáadáa, èmi gan fẹ́ràn wọn gan, mo gbá tí wọ́n gidi gan ni o. Ẹ̀rí àwọn sọ̀rọ̀ kan fún mi pé àwọn àfáà tẹ̀ ń pè láàfáà yín báyà tẹ̀ tí mọ̀ tó ń jẹ́ àfáà kéwù sálábí àwọn àfáà wa tá a mọ̀ yá ẹ̀ tí mọ̀ àwọn àfáà là ń pè láàfáà súnà tẹ́lẹ̀. Gbọ́dọ̀ àwọn bàbá Gbádébọ̀ Rájí ó kún orí fóònù mi ni ó lé 100 tí mo máa ń gbọ́. Tá à ń kó pọ̀lọ́ wọn sórí ńgbà náà káàkiri báyìí. Wọ́n wá ní kò tí dókítà mi kan skul wọ́n ti di pòfẹ́sọ̀ ní ìsìn. Títí di ìsìn ṣe fẹ́ràn mi gidi gan, yìí tẹ̀ ń ká wọn lára pé wá ń bí báyìí wá ń bí à. Bó o ní ìyàwó kí ló ṣẹlẹ̀ kíní kan lọ dálẹ̀. Àwọn ń sọ̀rọ̀. Àwọn sọ fún mi pé àwọn tẹ́ ń pè láàfáà mi àwọn àpèjú àwọn bíi mélòó kan fún mi kan tó wà níbi ní conference yìí lóṣèlú yẹn àti àwọn tá là ń gbọ́ yìí náà ní kíá ìdẹ́ ló ń gbọ́ yìí náà àwa ti invite ẹ̀ wá sí NASFAT rí láwọn ìgbà yẹn àwọn jẹ́ missioner ni wọ́n àbí secretary ni wọ́n ní NASFAT ń gbà náà lọ́hùn wọ́n tó bọ́ sí another international kìíní mi ìta tẹ́lẹ̀. Ọ̀nà náà máa gbé kámẹ́rà àwọn àfáà yín máa ń gbé kámẹ́rà tí wọ́n lọ òde wá sí ní tọ́lọ́ fi ń rìkọ́dù. Dáwà ni àwọn afẹ́ pẹ̀ nìkan lòun ò lò òde wá sí. Àwọn kan bí mílíọ̀nù pé àfáà yín náà tún máa ń lo òde ní mọ́tì láì òde mo fẹ́ lọ. Ẹ̀kọ́ lòun fẹ́ ṣèyàwó ẹ̀kọ́ lòun máa ń sinmi ìyàwó mo ní kò bá á tẹ́ ẹ lọ́rùn kó o mú ọjọ́ wá sí lọ́tọ̀ kó o invite gbogbo àwọn fámìlì ọkọ ẹ̀ àti wọn náà tẹ́ ẹ mọ́jọ́ wá sí lọ́tọ̀ tó ti yé káwá ṣe nílé bàbá ẹ ọkùnrin kọ́mpánì tó fẹ́ àyè gba kálukú obìnrin lè jìnnà síra táà ní rí ẹwà ń bẹ káwọn ọkùnrin wà bẹ ká mú wá àti káṣe wá àsọmọkọ àtìyàwó wọn jẹ ìyàwó yẹn yìí ní síbẹ̀ yìí ní wá bẹ. àwọn èèyàn mọ nǹkan tá à ń sọ ẹnìkan tí ò ní wá àti gbọ́ kan ọ̀pọ̀lọpọ̀ yẹn káàkiri kúrò sí ìyẹn ń kò fi ilé ẹyẹ pé tó sáré kò lẹ́yìn ìjà ẹnu mi. Ẹ̀yin ìwọ wa kò jẹ́ bó ṣe jẹ́ jàre kí yẹn máa jẹ́ ọ̀rọ̀ tá a fẹ́ sọ àti èsì fáwọn tí ń gbé nǹkan tó dáká nípa wa. Lọ́rọ̀ àǹfà ò dáa àwọn àǹfà ẹ̀sìn. Ibùn tèmíà ó lọ́rọ̀ àwọn àǹfà a máa ń wẹ̀rì ìfún ni àti ní iṣẹ́ rẹ̀ nípa ìfọ́n fún mọ́tọ́nà. Tí ó dẹ́ pọ̀ rẹpẹtẹ gan tó sọ fún wa pé gbogbo àwọn ọmọ sí àbí gangan ibi bí àwọn gbogbo ẹ̀. Àná ò ní fìyà jẹ tí o bá tẹ̀ lọ́rọ̀ àǹfà ò ní ro kéésì mọ́ wàá jẹ páànù ìyà tó bá tẹ̀ lọ́rọ̀ àná yìí. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.